Orúkọ Jésù. Àmín. Ọlọ́run àgbáyé. Kábíyèsí. A máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọpẹ́. Bí ìjì ṣe jà tó lọ́tọ̀ àti lósì, ó jẹ́ kí ìlérí rẹ̀ ṣẹ nínú ayé wa. Oh yes. Ọpẹ́ ìyókù ni orúkọ rẹ̀ lókè. Hallelujah. Ọba ọlọ́pẹ́ gbọpẹ́ wa o. Àmín. Ọba ní ìgbà ẹ̀yìn wa. Àmín. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Àmín. Ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta tá a bá máa gbọ́ lónìí tó bá ti gba ẹtí ọ̀tún wọlé mẹ́rin tó bá dọ̀sí jáde. Àmín. Ní òpin ọ̀rọ̀ náà jẹ́ ká ra ẹnu gbà. Àmín. Jésù agbára wa. Àmín. Tí mi ìbá jó ọ̀rọ̀ ò lè jábọ́. If I do not sound the words in a call, Wọ́n fi Jósèpè sọ mẹ́ni. they use saying to cause him. Wọ́n máa kọrin kan sí. I will write that song now. Ẹ máa tó ìlú yẹn. Then you will strike to the drum. Kò ní ní gbàgbàgbà nínú. It did not have that sound. Ọlọ́run mi ẹlẹ́dàá mi. Ó ní kí n wá sáyé, kí n wá ṣògo. Ní òsán ti yẹn o. Ó ti dá mi ní ẹgbẹ́ ìbò, kí n máa lò ó láti nígbà ẹ̀sìn dá lọ. Máa pọ̀wọ́ rẹ̀, máa pọ̀wọ́ ìgbéga.
Somebody shout big hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Oh my God, hallelujah, 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 hallelujah. Ajuba wa síwájú. We give regard to our elders. Oh my God, hallelujah, lẹ́ẹ̀kan sí. Ẹ jókòó lé ọ̀tá yín mọ́lẹ̀. Sit down. Ẹ má yẹ kó sí ariwo. Like the decorum. Láàárín ìṣẹ́jú márùn-ún péré. In just 5 minutes, Ẹ gbọ́ ọ̀kan tí mo fẹ́ bá yín sọ. listen to what I want to tell you. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn kéréjì. I use this time to honor the cherubim. Ọlọ́run á yẹ gbogbo yín sí. Amen. Ṣùgbọ́n sí ẹ mọ̀ wípé gbogbo àrà tẹ́ ń dá lábí látẹ̀kọ̀ yẹn. But all the miracles you are showing here, Tí ẹ kàn ń jó dànù tí ò ní mẹ́rin lójú yín yẹn. that you are just dancing doesn't have any meaning. Ṣé ẹ mọ̀ wípé owó ni? You know that it is money. Hallelujah, hallelujah. Hallelujah. Ṣé ẹ mọ̀ wípé kí ni? Money. Ṣùgbọ́n ẹ ò mọ̀. But you didn't. Àwa lè bá yín sọ dowó. We can turn it into money. Somebody shout hallelujah, hallelujah. 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 Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jẹ àgbàdo, But the person that wants to eat corn, ó máa kọ́kọ́ lọ kọ́kọ́. if you first of all go and have a farm, Tó bá wá kọ́kọ́, after having a farm, abẹ igi tó wà nínú ẹ̀, it will cut the tree that is there. ó máa jó. Then it will burn it. Tí ò bá jó dáadáa, If it did not burn it very well, á tún gbá. then it will uproot it. Á wá gbin àgbàdo. If you now plant a corn, Tí àgbàdo yìí bá ti ń hù, if this corn is growing, kó máa múra láti roko. it will ready for him to cut the grasses Kí àgbàdo yẹn má bàa kú. and for the corn not to die. Ó lè roko yẹn nígbà méjì tàbí ìgbà mẹ́ta. It may cut it maybe 2 times or 3 times Kó tó ti pé ìgbàdo máa gbó. before the corn will do well. Ìgbà yẹn ló máa tún láǹfààní láti ká àgbàdo yẹn It jẹ. is that time that we have the privilege to harvest it. Ṣùgbọ́n àwọn èèyàn ò fẹ́ roko. But the people that don't want to cut the grass, Wọ́n fẹ́ jẹ àgbàdo. they want to eat the corn. Èmi kàn já yín ni. I just tell you Wípé nǹkan tí ẹ ṣe níbí yẹn, that what is doing there, owó ni. it is money. Nǹkan táwọn ẹlòmíín fi ń gbowó ní gbòòrò. That is what another person used to earn money. Kò tó nǹkan tẹ̀ ṣe. It is not made down to the thing that it is. Ṣùgbọ́n tẹ bá ti rẹ́dì, But if you are ready, ẹ lè yan mẹ́fà nínú yín. you can appoint 6 among you. Ó yọjú sí mi. You should come and see me. Mi ò ní mo fẹ́ fún yín lówó. I didn't say I want to give you money. Mo ní ẹ̀bùn yín yẹn. I said that your gift. Mo fẹ́ sọ di owó fún I yín. want to turn it to money. Hallelujah, hallelujah. Hallelujah. Èmi ò lówó tèmi ń fẹ́ yín. I did not ask money the one I give people Torí mi ò lówó. because I'm not rich. Ṣùgbọ́n mo ní orúkọ. But I have a name. Kò dẹ̀ sí nǹkan tí mi lè fi orúkọ yẹn gbà ní gbogbo àgbáyé. And then there is nothing that I can use the name to collect in this whole world. Torí mo ti build òtítọ́. Because I have built the truth. Gbogbo ayé ti mọ̀ mí sólóòótọ́ ènìyàn. All the earth has known me as a truthful person. Gbogbo ayé dẹ̀ mọ̀ mí ní aláìnú ènìyàn. And then all of them know me as a merciful person. Gbogbo ayé dẹ̀ mọ̀ mí ní alágbèrè ènìyàn. Then everybody know me as a prostitute person. Iṣẹ́ tèmi ṣe permanent nìyẹn. That is the work I did permanently. Iṣẹ́ àgbèrè ni iṣẹ́ tèmi. The work I did is prostitute work. Ibi tèmi ti ń jẹun nìyẹn. That is where I'm eating. Ibi tí a kọ oúnjẹ tèmi sí nìyẹn. That is where the place has been written for me. Anybody ò gbọdọ̀ wàásù fún mi lọ sí eré abẹ yẹn. Anybody did not pray for me over there. Lórí ibi tí mo ti ń jẹun nìyẹn. Because that is where I eat. Àánú tí mo wá ń ṣe Now the method I'm doing, kì í sówó mi ni mo fi ń ṣe. it is not my money that I used to do it. Wọ́n máa fún mi lówó kí n pín fún àwọn ènìyàn. They give me money to share it for people. Eléyìí tí bá ti pín fún yín yẹn, And the one I share for you, ó ti tán. it has enough. Ìgbà míì wọ́n lè fún mi pé kí n fi jẹun. Some they can give me to use it mostly. Wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn babaláwo. Likewise, I'm doing it in Nabal's place. Mo dẹ̀ ń ṣiṣẹ́ nínú Kristẹni. Likewise, I'm doing it in Christianity. Bí a ṣe dá èmi nì. That is how I am created. Àwa
wá máa yà lẹ́nu wípé àìrò ìdáwò lélẹ̀. You not be surprised that which kind of man is this? Èmi ò kì í ṣe wòlíì o. I am not a prophet. Mi ò dẹ̀ kì í ṣe pastor. Then I'm not a pastor. Mi ò kì í ṣe àfáà o. I am not a Muslim. Mi ò dẹ̀ kì í ṣe olówó. Then I'm not the name mentioned. Ẹ̀dá kan ni mí. I'm a human being. Tí ẹlẹ́ran ara kankan ò lè explain. That any flesh cannot even explain. Èmi àti Ọlọ́run nìkan. It is only I and God that know. Àtàwọn tó bá tún lójú inú. With those that have height. Ẹ tí ò bá lójú inú kò ní The rí. person that don't have inside that cannot see me. Ṣùgbọ́n gbọ́ o. But listen, Ẹ̀yin tẹ́ kóra yín jọ síbí lónìí. you that you gather yourself here today, Ayé fẹ́. the edge words, Ọ̀tá kọ̀. maybe the enemy lies. Gbogbo yín lè máa ṣoríire. Amen. Ṣùgbọ́n kí lẹ́lẹ́ fi ṣoríire. But what did you want to make a fortune? Ẹ la etí kẹ́ gbọ́ kóòdù tí mo fẹ́ sọ fún yín kí tó máa lọ. Open your ear and listen to the code I want to tell you. Mo máa ń sọ̀rọ̀ kan lórí íńtánẹ̀tì. I used to say some word on internet. Mo ní bí tẹ́ bá ti rò pé màá ti sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀. If you think maybe the place I will talk, I'm not talk. Ibi tí ẹ bá rò pé màá ti sọ̀rọ̀ ibẹ̀ ni màá ti sọ̀rọ̀. Where you did not expect, that's the place I will talk. Ibi tí ẹ bá wò ó pé ọba Solomon ò ní wá bẹ̀. Where you thought that maybe you not come there, Ibẹ̀ lèmi máa ń lọ. that is the place I went. Ibi tí ẹ bá wò ó pé ọba Solomon máa wá síbí. The place that you think that this person will come here, Mi ò ní wá. I did not go. Tó bá yẹ pé mo fẹ́ wo orúkọ mi ni. If it is that I want to look my name, Mi ò ní wá síbí. I did not come here. Ṣùgbọ́n ìdí kan ló fà tí mo fi wá. But the reason I caught it as even right here, Ẹ bèrè pé kí nìdí náà. Gbogbo àwọn ìjọ ńláńlá tó ti invite mi lọ. all the biggest church that he was invited. Nǹkan tí mo rí lónìí mi rí bẹ̀. Where is what is seen there today did not see it there. Somebody shout hallelujah. Hallelujah. Ó wá mú mi rántí orin tí àwọn Zion kọ. Then he made me to remember the song that Zion sang. Ẹ bèrè pé báwo ló ṣe kọ́. Báwo ni kọ́? Àwọn ọmọ pọ̀ bí yìí o, àwọn gẹ̀ẹ́sì pọ̀ bí yìí o. Násárẹ́tì kékeré níbẹ̀rẹ̀ yẹ̀yẹ̀ Jésù. Jẹ́ ká lọ bẹ̀ bó tó yẹ, bóyá olùgbàlà wá. Ayọ̀ ayọ̀ lé dàgbé. Ayọ̀ ayọ̀ lé o. Ayọ̀ ayọ̀ lé o. Ibi tí mo ń lọ gangan ní fàṣẹ rè. Where I'm going to live, that is this. Ibi táyé kún fún òkú sí. Nígbà Jésù wá. Násárẹ́tì Násárẹ́tì bẹ̀rẹ̀ ìrìnnì rẹ̀. Ayọ̀ ayọ̀ lé o dàlú. Ayọ̀ lé o. Ayọ̀ lé o. Wọ́n mọ̀ pé àwọn ọmọ mi látòrí íńtánẹ̀tì wọn tó máa sọ̀rọ̀. I know that my people will be talking from internet. Níbo lọ bá Solomon wá yìí? Where is this about Solomon? Ẹ wo òkè ilé yẹn bó ṣe rí. Look the real quantity. Ẹ wo aṣọ ọba wọn bó ṣe dọ̀tí. Because of that thing that is dirty. Ibi tí wọ́n wà tó dán gbẹrẹgbẹrẹ yẹn. Where you are that is very neat. Bàbá ẹ ò lógo tó kú. Your forefather did not use it before he died. Somebody shout hallelujah. Hallelujah. Ibì kan ló máa ti bẹ̀rẹ̀. You will start from a place. Bíbélì jẹ́ kó wá yé mi wípé And the scripture let him understand that. ògo ilé ìkẹyìn And the glorious of the yóò ju ti síwájú lọ. it will be more than the before. Ní 20 years ago, In 20 years ago to this time, mọ́tò tó jẹ́ pé òun ló dájú ní àgbáyé the car that is the finest one on the lónìí ó road, ti di old cargo. today it has become old one. Ẹ̀yin tí ẹ wò ó pẹ́ wà níbi tó fún ẹ̀jù lé You nìyẹn. that is thought maybe you are in the finest 20 years to this time. 20 years to this time, Ibẹ̀ ti local, man. that place will be local. Bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ. As there is Lord and his soul. Ògìgì ìjọ yẹn máa kàn káàkiri gbogbo àgbáyé. Amen. Ẹ̀yin kérúbù, You the cherubim. mo rí pé ẹ̀yin ọ̀dọ́ pọ̀ nínú yín. I see that there is beauty among you. Àwọn kérúbù ló ń ṣe àjọ̀dún àbí? It's better.
Ajagun má bẹ̀rù ìjì ayé. Ajagun má bẹ̀rù ìjì ayé. Ṣé tani lè máa mi ọ̀hún láyé? Ajagun má bẹ̀rù ìjì ayé. Somebody shout hallelujah. Hallelujah. Kí ni àkórí ọ̀rọ̀ yìí? Mi ò gbọ́. Nígbà náà ni gbogbo àwọn tó bá gbẹ́kẹ̀lé yóò ṣe kí ni? Àwọn tó bá gbẹ́kẹ̀lé ta ni? Farabalẹ̀ gbọ́ odù tó wà nínú ẹ̀kọ́ náà. Kó mú pọ́ìntì tó wà níbẹ̀. And you should hold the point that is there. Tó bá ti délé. If you are gone though, kó lọ ṣiṣẹ́ lé. you should go and meditate on it. Èmi ò kí ń fẹ́yàn lówó sẹ́. I did not give person money. Èmi máa ń fẹ́yàn ní ìkótó yẹn máa jẹ dọjọ́ alẹ́ I ni. give person what you eat to the whole time. Because ká ní pé èèyàn ló fún mi lówó látijọ́ yìí. Because if it is the man that give me money, Má ti nà tán. I will not spend it finish. Wọ́n ti parọ́. Ẹni bá fún ẹni 1 million sẹ́ẹ̀lì náà tán. Tó bá tún tẹ̀ máa tún wá bá mi. I don't have time for that. Láì tí ẹ kó gbọ́ ọ̀gọ́ tó fẹ́ sùn. Open your ear and listen to what I want to say. Mo máa sọ fún ẹ bí òwe bí òwe. I will say it like a proverb. Ìwọ tí iye ẹ bá sí. You that your wisdom is being open. Wà á jára. You will collect yourself. Ìwọ tí iye ọ̀ bá sí. You that you don't have the wisdom. Wà á fún àwọn pásítọ̀ láyè kó máa bóbò ẹ. You will give the pastor the chance to Kéjọ máa rùn pa. And for you to be. Láì tí ẹ kó gbọ́ ọ̀gọ́ tó fẹ́ bá yín sọ. Open your ear and listen to what I'm saying. Ṣé òkú dá? Kí ló wá dé tọ́lọ̀ òfin dá? Ẹ máa wo kóòdù ọ̀rọ̀ mi o, kóòdù ni kẹ́ máa mú o. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. Wọ́n ní sọ òkú dá. Kí wá dé tọ́lọ̀ òfin dá? Then why God created? Tí ò bá jẹ́ òkùnkùn ni. If it's not for the darkness. Gbogbo yín ẹ̀ bá ṣiṣẹ́ kú gbèrègèdè ẹ̀ ní máa sinmi rárá. Inú òkùnkùn yẹn lẹ́yìn tí ń sùn. It is inside the darkness that we sleep. Alẹ́ tí lẹ́yìn kí lọ sí. It is living and letting God sleep. Gbogbo nǹkan tí kò da. All things that is not good. Tí ẹ bá ranjú mọ́ dáadáa. If you look it clearly. Ó ní dáadáa títí ẹ̀. He is the good in one. Gbogbo nǹkan tó da lójú ẹ̀ yẹn. All the things that is good in your presence. Tí o bá ranjú mọ́ dáadáa. If you look it clearly. Ó ní ibi títí ẹ̀. It has its own bad things. Nílẹ̀ yín fi mọ̀ mí. What did you used to know me? Okó àtòkò lẹ fi mọ̀ mí. Kò sí nǹkan mi tẹ́ fi mọ̀ mí. Máa tó sọ̀sọ̀kúsọ lórí láì nìyẹn. That means I say nonsense of life. Ṣùgbọ́n lónìí mo wá. Right, today I thought. Wọ́n bá yín sọ̀rọ̀ Ọlọ́run. I come and pray the word of God. Tí mi bá sọ̀rọ̀ okó àtòkò síwájú báwo ló ṣe fẹ́ mọ̀ mí? If you did not say it from our why do you want to know it? Ọ̀rọ̀ Ọlọ́run yìí, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yìí, àìkúnlé tètè ayé. Àwọn Farisí àtàwọn kọ̀wé pe Jésù. The Corinthians and the letter wrote it, they called Jesus. Tábàárí Bible reader tó ṣá prápra níbi tó lè sáré lọ síbi tí mo ti fẹ́ sọ̀rọ̀, ó lè The gbowó. reader that can go there and collect money. Wọ́n ní kí ló tó fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́sẹ̀ kẹgbẹ́. Somebody shout hallelujah. Hallelujah. Jésù wò wọ́n. Ẹ má yẹ kó sí ariwo. Ẹ ga etí kẹ gbọ́ ọ̀kan tó fẹ́ sọ. Open your ear and listen to what I want to say. Má gbọ́ ọ̀rọ̀ yìí lásán o. Don't just listen to this word in vain. Ní generation ọba àgbáyé ẹni tí ò bá ti gbọ́n ó máa gọ̀kú ni. Mo ti já yín gan. Ṣèbí ẹrí sóòtẹ́ mà táwọn babaláwo àtàwọn afáàṣe. You will be sure that it's not something. Mo ti rí sà. Kí ló wí? Nígbà náà ni àwọn akọ̀wé àti àwọn Farisí ti Jerusalem tọ̀ Jésù wá wípé Kí náà wí fún? èyí ṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi ń rú òfin àtọwọ́dọ́wọ́ àwọn Ìwà ìjọba alàgbà. búnadì. Kí ló kàn mí kàkà tó? Mo ní àwọn Farisí àtàwọn kọ̀wé wá bá Jésù. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló tó fi bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́sẹ̀ jẹun. But it's now, how are you eating together with them?
Jésù wá dá wọn lóhùn. Then Jesus saw them. Ó ní ẹni tí ara ẹ̀ kò yá kò kì í wá oníṣègùn o. The person that did not eat did not find the person that will heal him. Ẹni tí ara ẹ̀ ò bá já ló ní di dọ́kítọ̀. The person that is ill is the one that need a doctor. Ó ní wọn wá torí tẹ̀yìn olódodo ká lè ronú fún adá o. I did not come because of the innocent to Ó repent. ní ṣùgbọ́n òun wá torí tí àwọn ẹlẹ́ṣẹ̀ kó lè ronú fún adá. Because of the sinner for them to redeem. Tóun bá wá rìn súnmọ́ kó Then bára if rùn I did wọ́n. not come closer to them to make Báwo ló ṣe it. máa láǹfààní àti sọ̀rọ̀ Ọlọ́run How fún wọn? can I have the privilege to pray today? Gbogbo ẹ̀yin tí ẹ ń claim righteousness yẹn. All of you that are claiming the righteousness. Orí burúkú ló bá gbogbo yín. Èmi máa ń ṣépè o. Hallelujah. Ṣé o mọ̀ sá? Is it clean? Ẹlòmíì bá ń sọ̀rọ̀ ní sọ́ọ̀sì bá wọn máa rò pé bóyá àwọn kankan ní Jésù. You think maybe it's Jesus Christ. Jésù tí gbogbo èmi àti wọ́n tẹ̀lé. The one all over the following. Ó ní ẹni eré kẹ́kọ̀ọ́ sí láyé. There's any good in this life, Jesus. Who are you? Daniel. Ó dẹ̀ á máa sọ̀rọ̀ bí bọ́lọ́hún ni ẹ́. Then you'll be speaking as if you're God. Àwọn ọmọ tó ń lọ yẹn oníranù ni wọ́n. All these child are going there. Bad people. Ọmọ ẹ̀gẹ̀ tó bí sílé. And the child that they even give birth to. Ó ti dú ọmọ ẹ̀ kó ló burúkú ẹ̀ o. Ó dún ọmọ ẹ̀ o. With his daughter. Ó gbọ́ ọ̀kan ní Dábìdì sọ ni. Then today is what they say. Ó ní ìbáṣepẹ́ kí wọ́n máa ṣe àmì If ẹ̀sìn. it's not that you don't say nothing. Nítorí ìdáríjì wà lọ́dọ̀ rẹ̀. Because of forgiveness. Ẹ má pẹ̀lú àwọn tó ń fi tú olè o. Don't summon those that sin. Gbogbo alalẹ́sẹ̀. All of us are sinners. Tó bá yẹ pé èmi jẹ́ pretender ni. If he's a pretender, Ránkì mi máa ti pọ̀ gan ní Nàìjíríà o. my rank is as much in Nigeria. Ṣùgbọ́n torí wípé mo ń sọ ọkàn tí mo ń ṣe ní kọ́nà síta. But because I'm saying what I'm doing in corner place outside, Ọ̀pọ̀lọpọ̀ àfáà wò mí bí ẹlẹ́sẹ̀. majority of the men are looking at Ọ̀pọ̀lọpọ̀ me as a sinner. pásítọ̀ rí mi bí ẹlẹ́sẹ̀. Majority of prophets seen as a sinner. Wọn ò dẹ̀ mọ́tò hà fún mi. Then they don't even clean riches Kí ni mo out. wí? Wọn ò mọ́tò ìdajì ni. They didn't clean rich house. Torí pé kí ni? Because of what? Ìyàwó mi rè. This is my wife. Tí bá ń fún ní headache àti gbé bíi ẹja pala. If I'm giving an headache, you will have no. Àbí kò ní ti gbẹ. Ó ní àwọn ọmọge ẹlẹ́gán tí wọ́n lọ ṣe tàbí ìfún lọ́jọ́ mẹ́ta yìí. That one lady, they did an interview for them. Wọ́n ní ní Zazu àtọ́ba Solomon ìta ló lè fẹ́. Ẹni náà wà náà dé mu ẹ. Orin súnmọ́ mi ni. You didn't come closer to me. Òkèrè ló ti ń wò mí. You are looking at me in the valley. Ẹ kàn ní kí Abigail dìde kó gbàdúrà ẹ pé Olúwa ẹ̀kọ́ tó máa lé mi nǹkan tó máa lé kó nílé mi kó rí. Just tell that woman that she stand up that the thing that we chasing from his house, you don't see. Ẹ́ So, ṣé o lè sáré gbàdúrà yẹn? Nǹkan tó máa lé ẹ kó nílé mi kó rí. Hallelujah, hallelujah. hallelujah. Let me tell you something. Then it's a kọ́kọ́ fún ẹ. Nǹkan tí Nàìjíríà béèrè lọ́wọ́ mi ni mo fún wọn. One thing that Nigeria asked from me is the one that gave them. Nàìjíríà ní tí o bá gbé Báíbù tó bá ń kà fún wọn. The Nigeria says if you carry a Bible and reading it for them, Wọ́n ní kò kàn wọ́n. they say they are less concerned. Tí o bá gẹ́fìlà gẹ́gẹ́gẹ́ tó múra kẹ́kẹ́kẹ́ If you dress properly tó fẹ́ ṣe fọ́mọlúwàbí. and want to do that as a good person, Wọ́n ní àwọn kì í gbọ́ rádaràda yẹn. they said they don't listen to that such thing. Wọ́n ní tó bá mọ̀ kó fẹ́ mèkì owó ní Nàìjíríà. If you know that you want to make money in Nigeria, Wàá ní ìsọkúsọ lẹ́nu. you will have bad thing in his Wàá mouth. dẹ̀ lè ṣe bí wèrè. Then you can do like a mad person. Nǹkan méjì tó lè fi lówó ní Nàìjíríà ni. That is the truth that you can make to rich in O Nigeria. ò lè fọmọlúwàbí sóríire ní Nàìjíríà. You cannot use the innocent child to bring the richest to Lẹ́yìn tá a bá ti fi wèrè lówó tán. After we use madness to raise, Àwa fi ra ọmọlúwàbí. then we now use it to buy them innocent. Somebody shout hallelujah. Hallelujah. Nígbà tí n bá lọ kí àná mi nísìn, When I go and greet my in-law now, tí mo pocket, that I pocket, àná mi gba 500,000 mo ti ń lọ. my in-law collects 500,000 I'm Àná going. olóríire lọ́kọ́ ọmọ mi. If you say my Abi? in-law is very unconfidential, Ṣùgbọ́n mo wá ń claim ọmọlúwàbí ní Nàìjíríà. right, I'm claiming the innocent one in Nigeria, Mo wá lọ kí àná mi. I go and greet my in-law.
Mo wá fọwọ́ họrí ìgbà tí mo fẹ́ lọ. Then I'm using my hand to strap my pocket. Mo wá sọ fún àná mi pé ẹnìkan sáré pè mí bẹ́ẹ̀ mo ń I bọ̀. said my inner, then I'm coming. I want to Mo wá go gba there. ẹ̀yìn lọ. Then I use Kí ló máa sọ fún ọmọ ẹ̀? Àná olórí burúkú ẹ ti lọ. The unfortunate thing has gone. Kí ló fà á? Kò sówó. No money. Bíbélì kan sọ pé owó ni kẹ̀kẹ́ ìhìn rere. Nǹkan tó fa àwọn ọ̀rọ̀ tá ń sọ nìyẹn. That is the thing that caused the war we are saying. À ń fi ọ̀rọ̀ yẹn pe àwọn ènìyàn sínú ọkọ̀. We are using the word to call the people inside the Tí wọ́n bá boat. ti dé inú ọkọ̀ tán, After entering the boat, àwa fún wọn ní nǹkan tí a ní. then we will not give them what we have. Tí àwọn èèyàn ẹ̀sẹ̀ ń dictate wípé òótọ́ ni mọ́ nìyí ń sọ kò That tí the pẹ́. people are not dictating that this man is saying the truth won't. Torí ọwọ́ tí mo fi bẹ̀rẹ̀ yẹn action burúkú Because ni. the hand they used to start is very bad. Holy Center. Wọ́n máa yí bí sí àrìn ni. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Nǹkan tí Nàìjíríà ń béèrè lọ́wọ́ wa nìyẹn. That's what Nigeria has from us. Òun la fún wọn. This is what we give them. Wá gbọ́ mi dáadáa. Listen to me. A máa padà sí àkòrí ọ̀rọ̀ yẹn Then lẹ́ẹ̀kan. we will not go back to the topic. Kí ni àkòrí ọ̀rọ̀ yẹn sọ? Nígbà náà ni àwọn tó gbẹ́kẹ̀lé orí òsè kí ni. That's why the person that rest on it will be happy. Báwo la ṣe ń gbẹ́kẹ̀lé Ọlọ́run? How did you rest on God? Kò yé àwọn ènìyàn o. The people did not understand. Ó dà ẹ́ pẹ́ ti bẹ̀rẹ̀ sí látọjọ́ Sunday àbí látọjọ́ Monday tó kọjá. Ọjọ́ méje àbí. Ẹ ti ń gbàdúrà ládùúgbà yẹn. We are praying. Sí àdúrà ẹ ti gbà. And the prayer has been answered Àbí tẹ bá tọ́ra yín. unless you are receiving yourself. Àwọn olùgbẹ́kẹ̀lé Ọlọ́run. Who are those the rest of Christ? Wàá kọ́kọ́ gbára lé ara ẹ̀ rán. You will first of all rely on yourself. Kò tún lè gbẹ́kẹ̀lé Ọlọ́run. Before you can rely on God, Má gbára lé mi o. don't rely on me. Torí mi ò lè fi bùkátà ẹ lé mi sílẹ̀ kí wọ́n gbọ́ tiẹ̀ o. Because I can never leave my property to come and hand your home. Má gbára lé Tinubu o. Don't rely on the name mentioned. Tinubu ò lè fi bùkátà ẹ lé ìgbésí ayé ẹ̀sẹ̀ kí wọ́n gbọ́ cannot tiẹ̀ leave o. his own property and come and hand your home. Má gbára lé gómìnà kankan o. Don't rely on any name Wọ́n ò lè fi mentioned. bùkátà wọn sílẹ̀ kí wọ́n gbọ́ They tiẹ̀ o. cannot leave their own property to come and hand your home. Wàá kọ́kọ́ gbára lé ara ẹ̀ ná. You will first of all rely on yourself. Ìgbà yẹn ló tún lè gbára lé Ọlọ́run. It is that time that you can rely on God. How? Báwo? Ta ló fún ẹ lọ́pọlọ? Who gave you the sense? Kí ló fọpọlọ yẹn ṣe? What did you use the sense to do? Òun sọ pọlọ yẹn lórí bóyá ìbálẹ̀ lọ sọ́dọ̀ bá Solomoni nísìnyí. You are using the sense to think that if I go to this king, Ìbá dọ́dọ̀ ẹ̀. if I reach his side, Lábẹ̀rẹ̀ sí sunkún sọ́dọ̀ lè fún mi lówó. if I start everything, he may give me money. Ẹrú ló máa ṣe kú. You will do slave to the time of death. Lo ọpọlọ ẹ fún nǹkan tó máa benefit ẹ kí o lè Use sọ ẹ your dẹrú. sense to what of benefit, it does not turn you to slave. Eléyìí tí ó bá di káàkiri gbogbo àgbáyé ìyọjọ́ kan náà lè ní jókòó tèmi náà rò. This one I turn to everything on this side. It is one Nínú wọn fọpọlọ ẹ rò. What are you using your sense to think? Ìkan ni mo ti já ẹ́ sínsìn. That is among the Wọ́n ní things nǹkan tẹ́ ẹ ṣe níbi ilé ẹ̀kan yẹn sẹ́wọ́ what ni. you do now is work of money. It's a money. Owó ni. Kì í ṣe owó kékeré o. It is not a small Millions money. millions of naira ni o. It is millions of naira. Ìyẹn tẹ bá lè roko ni o. That one is if you can convey. Tẹ bá lè kọ́. If you can have a rig. Bẹ́ẹ̀ dọ́dọ̀ mi lé ni. If you reach my side today, Bí ẹ̀ mú ọkọ̀ yín dání. if you do not hold your transport Wọ́n money, náírà ẹ̀ lè rí gbà o. you will not see. Mi ò ní ká gbé bùkátà yẹn bá mi o. I did not say you come out with a problem to me. Mo ní mo fẹ́ júwe ọ̀nà fún yín ni. I said I want to show you the way. Ẹ tó bá ń bọ̀ kó bugari ẹ̀ sọ́pọ̀ o. Reality lè máa sọ. Mi ò lè bọ́ èèyàn o. I cannot fit person, Ṣùgbọ́n mo lè júwe ọ̀nà fún yín. but I can show you the way. Tí bá ti júwe ọ̀nà ẹ fún yín, If I show you the way, àwọn kan máa padà sẹ́yìn. some will move back, Àwọn kan máa lọ. like some will move forward. Ẹni bá fóyìn dídé òkun yẹn. The one that's moving forward is the one that will say. Tó bá ti fẹ́ wá rìn ní ọ̀nà náà. Then if you're ready to walk on the way, Rí wípé o ní ìyàwó sílé. know that you don't have wife at all. Rí wípé o ní ọmọ. Look that you don't have Rí child. wípé o ní ìyá. Look that you don't have Rí mother. wípé o ní bàbá. Look that you don't have father. Tó bá wá débi tó ń lọ. Then if you reach where you're going Tọ́wọ́ ẹ to, ti tẹ̀kún ìdà. that your hands are holding. Tó bá wá padà délé. If you now go home, Mọ́mí mi má bínú. my mother, don't be annoyed. Iṣẹ́ ajé ló sọ ọmọ nu. It is the work and let me know. Ẹ gba mọ́tò yìí. Or let it Kí ló come. máa ṣe fún ẹ? Àdúrà! Prayer. Ó wálé lẹ́nu, ó wálé lọ́la, ó wálé lọ́tún la. You're coming today, tomorrow, next tomorrow. Gbogbo ẹ̀yin ogun sá lọ.
Ọlọ́ olórí burúkú ẹ̀yin tó lọ rán. Èpè nìyẹn máa fi máa sìn ẹ́. Wàá sọ̀rọ̀ àìnù. You will lose yourself. Dèsè mi lé abáyé jà o. Dèsè mi lé abáyé jà. Ayé lè lẹ́gbẹ̀ẹ́ ní Nàìjíríà tọ́jú ọ̀bá lé. You can't make it in Nigeria if you're not strong. Àwọn ọmọ Nàìjíríà dájú. The Nigerian church, they are very... Ẹni tó bá rí pé ó ràn ẹ́ lọ́wọ́ ní Nàìjíríà. The person that said that is helping in this Nigeria. A rí wípé òun lo ayé bàjẹ́. It is said that he used on life unfortunate one. Wàá bá wọn fọ tọ́lẹ̀tì. You will watch the toilet. Wàá fọ mọ́tò wàá fẹ́ kú. You will watch car. Ebi á pa. Then you will hunger. Orígun wa lè gba 20,000 lóṣù. Before you can collect 20,000 naira. Kí ni kan wá ń yà mí lẹ́nu? Then the thing that surprising. Kí ni àkóró ọ̀rọ̀ yìí sọ lẹ́ẹ̀kan sí? Make that not near what you can yo. Báwo la ṣe ń gbẹ́kẹ̀lé Olúwa lásìkò How did nípa? you rely on Christ? Ọwọ́ ẹ̀dá. Raise your hand. Ọwọ́ tá a fún ẹni pé kó máa fi fọ́ etí ènìyàn. The hand that gives is to slow person. Kí ni wọ́n ní kó fọwọ́ ẹ̀ ṣe? What did they ask you to use it for? Wàá fi ṣiṣẹ́ àbí? You will use it to Ẹsẹ̀ walk. ń kọ́ kí ni wọ́n dá fún ẹ fún? Your leg is created. Ọlọ́run ti parí oore sí wa lára. The Lord has finished the goodness in our body. Gbogbo ariwo òfò tí wọ́n ń pa Olúwa ṣàánú mi. Gbé mi lóde, ràn mí lọ́wọ́, dá mi lọ́lá. Ẹ kàn ń pariwo ni. We are just shouting. Ọlọ́run ò ráyè. The Lord is not even a shout. Ìwọ ló máa dára. You are the one that we know the way. Ẹnìkan tó ní ìdíyanu láyé yìí. The person that made the mountain in this earth. Òun ni arọ. Àwọn arọ kan ti ń jára wọn. Even though the layman has even Arọ míì ti kọ́lé. the layman has even Báwo ló ṣe ṣe? how did he make it? Ó lu ọpọlọ ẹ̀. He used his sense. Bó ṣe wá ń ṣiṣẹ́ lọ. And the way he's doing the work, Àwọn àgbà wá sísọ wípé àṣìṣe mọ́ lérò. then the elder said the worker that doesn't have sense. Bí o gbọ́, kíní kan máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú níbí. Something happened in this Ṣébí place. ilẹ̀ Ìjẹ̀bú ní ẹ̀kọ́ yìí. Then Lọ sọ́dọ̀ ìyá alágbájá kó sọ pé ìyá ọkọ ẹ sọ pé kó gba gàrí àwìn wá. go to some mother and tell him that your mother-in-law said that she collect Gary. Ìyá kíni? Ìyá ọkọ Your in-law. àbúrò ọkọ ẹ ó sọ pé kó gba bisikíìtì wá kó wọn bá fún ẹ That lówó. your sister said that she collect biscuit that will later give you the money. Tí wọ́n bá ti jẹ gbá ẹran ayé ẹ bàjẹ́ fáínánsì. If they finish your goal, your life is ruined. Kí ni mo wí? Like this. Má fi bísínẹ́sì ẹ bá ìyá ọkọ ẹ ṣeré o. Don't use your business to play with your in-law. Ìyá ọkọ ẹ tó lè fi bísínẹ́sì ẹ bá ṣeré. The in-law they can use your business to play Òun ni ìyá ọkọ tó bá fún ẹ lówó okòwò. is the one that is giving the money. Mo fẹ́ ṣe orí ayọ̀tọ̀ ni o. I want to do the person is different. Ṣé ọ̀rọ̀ mi yé yín báyìí? Then it's that. Mo fẹ́ ṣe orí àyè kíni. You want to be an helper in the Má fi bísínẹ́sì ẹ bá àbúrò ọkọ ẹ ṣeré o. Don't use your business to play. Wọ́n bá ti jẹ́ irun àwọn ló máa kọ́ tú ẹ o. If they are finishing Ibẹ̀ wo ló bá yẹ ọmọ wọn jẹ́ o? that you are the one that spoiled their child's life. Àìsẹ́ má lérò. The worker that doesn't have sense, Ẹ̀yin ọ̀dọ́, you, ẹ̀yin kérúbù, the cherubim, kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó. there is nothing that is called the ritual. Ọpọlọ lóògùn owó. Sense is the money ritual. Wọ́n máa wà láàárín midst of people all the time. Don't be in the midst of people all the time. Fúnra ẹ láyè kó lè dá nìkan ronú. Give yourself a chance for you to meditate. Wípé That ilé tó péré àní Davido yìí they saw that God himself, the name mentioned, ṣé ó wọ̀ wá látọ̀run ni. they did fall from heaven. Báwo ló ṣe ṣe tóun náà lówó? How did it make it for him to reign? Ilé tó péré àní Túndé Ẹ̀dùnọ̀tì. They saw that God himself, the name mentioned. Ìjọ kò ló bẹ̀rẹ̀ sí ń post àwọn ènìyàn. It is the day that started posting. Àbí? Then, Lónìí ó di di all over the world. today he has become all over the world. Ẹgbẹ́ orúkọ tó pe Túndé Ẹ̀dùnọ̀tì sí. Do you know the name that they call it now? King Maker. Am I right? Then, Ìjọ kan ló bẹ̀rẹ̀. it is the day that it started. Ìwọ náà bẹ̀rẹ̀ kàkà lọ́jọ́ kan. Likewise, it started in the one day. Tí wọ́n fẹ́ wá bẹ̀rẹ̀ nǹkan, Then if you want to start a thing, máa ṣe kọ́píkọ́pí. don't do copyright. Tó bá ń ṣe kọ́píkọ́pí, If you are doing the copyright, gbogbo òkú tó bá ń ṣe, all the thing you're doing, ẹni tó ṣe síwájú ẹ̀ ló ń ṣe fún. the person that did it before is the one they are doing it for. Òun ló wọ́n ní lágbájá ń ṣe fún ọba Solomoni. This person is doing as if they Kó o tún bèèkì ẹ máa pẹ́. before you make it alone. Jókòó, Sit
down. Ilẹ̀ nìkan ò tí ì ṣe rí. What another person has not done. Ọba àgbáyé ò pé méjì ní gbogbo àgbáyé yìí. The king of earth is not even told. Ìbá fẹ́ lọ sóòtẹ́ẹ̀lì mo máa sọ fún àwọn èèyàn pé mo lọ sóòtẹ́ẹ̀lì mo fẹ́ lọ mọ́mọ́. If I want to go to a toilet, we tell people that I'm going to this way. Kì í ṣe pé màá máa pa kọ̀kọ̀. It is not that I will hide myself. Mò ń ka odù Ifá. He's reading the name mentioned. Mò ń ka Quran. Life has the name mentioned. Mò ń ka Bíbélì. He's reading Bible. Tí bá lọ sí mosque kì í sì máa ṣe wáàsí. If he goes to the place, he will do the name mentioned. Tí bá délé àwọn awo. If he went to the herbalist house, Màá ṣe wàásù. then he should pray. Ìlànà tèmi nìyẹn. That's his own way. Ìwọ náà kí ló lè ṣe? You, what can you do? Nǹkan tó máa ṣe eré tó bá mọ kọ́ńtẹ̀ntì wọ́n lè ṣe jẹ́ kí fún ẹlẹ́yọ̀. If you don't know the content that you can do, let me give you one. Wá kìnìún lọ sínú igbó kó lọ máa kíìsì kìnìún. Kò sẹ́ni tó ìṣerú ẹ̀. There is no one Àwọn that bàbá does kọ́ńtẹ̀ntì nìyẹn. Lọ wá kìnìún rí kó máa kíìsì kìnìún. Find a tiger, I started keeping it. Hallelujah. Hallelujah. Tí o bá lè lè ṣe yẹn, Then it's connected the wall. wọ́n lè lọ sẹ́nu tírélà. You may go to trailer. Kó ṣe báyìí. I do like this. Tó bá ní bẹ́ẹ̀ dọ́dọ̀ náà wà á kàn fò sórí tírélà ni. Àwọn àrà oríṣiríṣi. That is Àwọn ọ̀pọ̀lọpọ̀ dáadáa láyé láìka tí máa wò. It is that useless thing that they like to Tó watch. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀ sí sí wàásù wọn ráyè tiẹ̀ o. If you stand there and start preaching, they don't have time for you. Tó bá dẹ̀ mọ̀ pé ò lè ṣe yẹn, If you know they can't do the one, lọ sí tọ́lẹ̀tì. go to toilet. Kó jábọ́ sí tọ́lẹ̀tì kó tún jáde. And enter the toilet and come over again. Ṣé mọ̀sálágá tó máa wọ̀ lóńdó stéètì yẹn sẹ́wọ̀n kó máa ń fẹ̀? You know that is Wà á lọ bọ́ sínú ẹ̀ wá wọnú ẹ̀ lọ wá tún jáde. enter it and you come outside. Oríṣiríṣi àrà ni wọ́n máa dá. There's a lot of things that we do. Ìgbà náà wà tún rí tiẹ̀ ro. It is that time that they will have time for you. Ayẹyẹ Hallelujah. tó padà ká ọ̀ tọ́pìkì yẹn. Nígbà náà ni àwọn tó gbẹ́kẹ̀lé ọyọ́yọ́. Ọpọlọ tó wà lórí ẹ̀wọ̀n ti ń lò. The time that you have started using Ọwọ́ ẹ̀ òfin ṣiṣẹ́. then your hand you are using it to work. Ẹsẹ̀ òfin rìn lọ síbi tó Your mọ̀ kó leg ti lè you are lóore using gbà. it to try the place that you can Ẹlòmíì àwọn tó bá rìn àwọn arìndìbìdìtẹ̀ ló bá Some rìn. people, those people that are trekking with Wọ́n their bá pole. àwọn arìndìrìn. Don't try with the pole. Bá ẹni tó lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀ rìn. Try with the person that you can have the lesson from him. Bí tálákà bá ń ṣe ọ̀rẹ́ tálákà, ó máa If the tálákà poor kú. one is very time with poor, they will poor together. Máa lé àwọn olówó kiri. Say the richest one. Gbogbo àwọn àlè tí mo ń kó kò sí tálákà nínú wọn. All those persons that is packing, there is no poor person among them. Tòwé tí tálákà bá wà láàárín wọn. Because if there is poor among Owó tí them, ẹ dé màtí àwọn ibi jẹun. the money that they used to eat, Àwọn ni màmá kó fún. they are those that were given it to. Wọ́n máa rìn mí mọ́lẹ̀ ní mi nílé ìgbéra. They will be trading in that you will not be able to Ṣùgbọ́n make àwọn money. olówó tẹ̀lé ń fẹ̀ yẹn. But the richest one that is marrying, Màá gba tán màá kó má ti tèmi. I will collect their own and add it to my own. Ìwọ tó wá ń fẹ́ tálákà wá fara wé mi wípé ọba Sọlọ́mọ̀ ní sàgbé pé ìwọ náà fẹ́ ṣe. You that Sí are àpapọ̀. the poor one, you are now collecting to Wọ́n ọmọ tálákà ni. you poor. Èmi máa ń tán èmi gbá rìsàsì débẹ̀ ni. I add a restart to that place. Bèrè bèrè rìsàsì wo ni mo gbá débẹ̀. You will restart you later. Mo jókòó lọ́jọ́ kan ni. I sit down again. Mi ò fẹ́ sọ àṣírí ìgbẹ́ èèyàn tẹ́lẹ̀ bọ̀sẹ̀ jẹ́ kí n sọ fún ilé ni. I didn't want to tell you before, but Torí ẹlòmíì lè lò. right now, because some people can use Mo it. jókòó lọ́jọ́ kan ni mo bèrè lọ́wọ́ ara mi pé níbo ni Sólómọ́nì ti rówó. I sit down again and I ask myself that where Solomon sent money. Tí Ọlọ́run fi sọ wípé kò ní sí ọba kan níwájú ẹ̀ kò ní sí lẹ́yìn ẹ̀. That the Lord said that there will not be the king in front of him, likewise in number. Àwọn tọ̀run já mi tán. Then the heaven siding. Wọ́n ní ìyàwó mélòó ni Sólómọ́nì ní? They say, how many wives do we have? Wọ́n ní 700 wives. 7 kí ni? 700. 700 wives yẹn kí kan wà láàárín ẹ̀. That's 700 wives that is king among them. Àwọn kí náà pé àwọn ọmọ ọba. Kò ó sọmọ tálákà. Ọmọ kí ni? Wọ́n lọ máa bọ́ ní pátákì gan kiri. Wà á tálákà jẹ́ sísí. Lọ máa bẹ́ ọ ní pátákì gan kiri. Kí ìtẹ̀mí pẹ̀lú tiẹ̀. Ṣé olówó? Àwọn ọmọ kí ni? Ó ẹsẹ̀ wá ní 300 àlè. He now has a Ó 300 jẹ́ 1000. girlfriend. That is 1,000. Bí Sólómọ́nì bá sọ wípé òun bọ̀ lọ́dọ̀ yín lẹ́nìí. He's coming to your side now. Eléyìí máa sọ fún yín pé ó máa fún ní 100 million pé kó má wá sọ́dọ̀ ẹ̀. I'll give you 100. Eléyìí máa sọ pé láyé 500,000 máa fún ẹ. Wọ́n máa tákà ní ẹ̀ máa yóò bìnrin ni. Ẹ̀ máa wọ́n bìnrin ni tó bá ti lówó lọ́wọ́. Wọ́n máa tákà ní. They are rich, they will tank themselves. Ibi tí Sólómọ́nì ti rówó nìyẹn. That is where he earned the money. Ká ní pé wọ́n sọ wípé Sólómọ́nì sì fẹ́ 700
àwọn ọmọ onípátákì gan. Màmá ẹgbẹ́ kìí síbẹ̀. I know that it's not that time. Láti gbà yẹn. Since then, Mo ti wá mú kíní ìsọwọ́ òsì. I now hold the thing in my left hand. Tí bá máa yan àlè. If I want to have a girlfriend, Ó gbọ́dọ̀ ní owó lọ́wọ́. you must rich. Nǹkan tó ń gbé mi nìyẹn. That is the thing that is helping me. Tí bá fẹ́ ṣe àjọ̀dún. If I want to do an Àwọn àlè ló máa ra màlúù. it is my girlfriend that will buy the cow. Àwọn àlè ló máa ṣe kí ni? Àwọn àlè ló máa fún mi lówó tí màá ná. That the girlfriend that will give him the money, the one that responds. Ìyẹn ọ̀dẹ̀ wá sọ wípé kọ́lọ̀ ń gba máìkì lọ́wọ́ mi pé kí n má sọ̀rọ̀ o. And that one doesn't say that God should collect me for him not to speak. Kọ́lọ̀ bá wá gba máìkì lọ́wọ́ mi. Then if the God collect the mic from me, Màá ní Solomon mo fi jọ. I will say that I used to resemble Solomon. Kẹ́ lè mọ̀ wípé gbogbo àwọn ìyàwó tí Solomon For fẹ́ you yẹn. to know that all the wives that Solomon had, Ó gba wọn ni. Wàá bèrè pé báwo mo ṣe mọ̀. you will know that how did I know? Ìyàwó ọmọ mẹ́ta péré ló bí. He has 3 children. Ẹni tó ní ìyàwó 1000. The person that had 1 Ó child, bímọ mélòó? 3 child. Ó máa ń gbowó lọ́wọ́ wọn He ni. just collecting money from there. Let's go. Because pẹ̀lú ìyàwó 1000 tó nìyẹn at least ọmọ yẹ kó èèwọ̀. Wife that he has, Tó bá dẹ̀ jẹ́ báyọ̀ kọ̀ọ̀kan náà bí kí gbogbo wọn rántí. Ó yẹ kó ọmọ ẹ̀ jẹ̀ sí wọ 500. Ọmọ mẹ́ta péré. just 3 child. Solomon já ara ẹ̀ ni o. Solomon used his sense. Solomon ṣe kí ni? He used his sense. Oníyàwó sílé. You have wives at all. Ìwọ àti ìyàwó ẹ̀ kan ògbé kan. You and your wife, there's no help at Mo the dúpẹ́ lọ moment. yan lè. Then you want to have a Mo dúpẹ́ lọ yan girlfriend. onípátákì gan. Then you go and reach a dirty Ìyá ló máa pa yín dànù. It is something that will kill you. Ẹ bá wa máa gbàdúrà òfò ní I'll sọ́ọ̀sì. be praying in church. Olúwa ṣàánú wa. Lord, have mercy on us. Gbà á lógún ìdílé. Collect us from generation. Ogun ìdílé bàbá. And the passion of Ogun yẹn máa padà fọ́ ojú yín dànù. the passion that everywhere your height. Àṣìṣe máa lérò bàbá ọ̀lẹ. Wèrè kó wèrè. No! Ẹ jára yín. Use your sense. Kí ni mo ní ká ṣe? Ẹ jára yín. Use your sense. Àwọn bọ́ọ̀sì tó wà níbi sábàbẹ̀ lọ́wọ́ wọn pé girlfriend mélòó náà ni wọ́n ní tó 20. If you have some boys there, they will, that how many girlfriends do you have? You may say they reach 20. Ẹ ló bọ̀dá alágbájá. And also, Ẹ ẹ̀dẹ̀ bá mi sẹ́ni 100 naira card. please send me 100 naira card. Ẹ bá mi sẹ́ni 200 naira Please recharge card. send me 200 naira card. Ìyẹn ló fẹ́ máa ṣe. It is that what you have to do? Ó lè kú olójú kan. You can't live in one Kì í ṣe pé. It is Iṣẹ́ wo ló ń ṣe? Which one? Èlò ló ń gbà lóṣù. How much is it netting? Àwọn kíì tí mo ń sọ yìí. The kid I'm saying, Àwọn kan máa fi sí ẹ̀yẹ. they are those that we use it Àwọn kan kọ̀ kankan sí and ọkàn the àyà. song is written into their heart. Nǹkan tó kó bá ìgbésí ayé èèyàn nìyẹn. That is what causes the another pressure to touch me. Èkejì, The second one, ẹni tí ò bá dájú the party that you're not completely, kò lè sóríire o. it cannot be purchased. Ọmọ tó bá nẹ́ẹ̀sì ní fámìlì, The child that is nice in the òun náà máa ń family pajẹ o. is the one that they kill. Má burú, Don't be hurt. má náìsì. Then don't nice. Dósà àárín méjì. Stay in the middle. Tó bá fẹ́ pa ẹni tó burú jù jẹ, If wọ́n they mú tán want to níwájú. kill the one that is very Tó bá young, tún they fẹ́ will pa ẹni kill tó the náìsì, one. wọ́n mú tọ̀hún wá dósà àárín méjì. If they want to kill the one that is last, they will take that one. You will be in the middle. Má jẹ́ kọ́rọ̀ ẹ yé fámìlì o. Don't let your word to Kì í understand. ṣe ọ̀dìtà àti fámìlì ẹ bá pẹ̀ ní kó máa dá wọn It lóhùn. is not all the time the public call you, you should Jẹ́ kó máa answer. sọ fún ẹ wípé aṣẹ́bùkù ṣeré ni ẹ́. Let them tell you that you are Kí ni mo ní kó máa pè é yìí? Aṣẹ́bùkù ṣeré wípé bàbá yẹn ó lè wá ó dẹ̀ lè má wá. The other person Tó they bá ti lè want fókọ̀sì ẹ pé ó máa wá. if the focus is on your car, Wọ́n máa dá àkọsórí sí ààrẹ o. Kí they wọ́n will mọ̀ put pé ò lè ṣe us kó má on wá. the because they know that you can't do without them coming. Má jẹ́ kọ́rọ̀ ẹ yé wọn o. Don't let your word to understand them. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa Those that rely on Christ, nígbà náà ni wọ́n ò ṣe kí ni. Ṣé ẹ̀yin gbẹ́kẹ̀lé Olúwa? did you rely on Christ? Ẹ gbẹ́kẹ̀lé Olúwa. You rely on Christ. Tó bá gbẹ́kẹ̀lé Olúwa, If you rely on Christ, o ò ní bá wọn wá ojú eré ènìyàn. you cannot be finding good as a people. Ènìyàn lè já ọkùnlẹ̀ o. Bí wọ́n bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, wàá gbé gbá ọpẹ́. Ènìyàn lè já ọkùnlẹ̀ o. Mi ò wá kọrin níbi mo wá já yín ni. I'm not here to speak. I just come here to open your brain. Tó bá wọn kẹ́ jára yín, bó bá wọn kẹ́ má jára yín kò If you kàn mí. like, open your brain. If you like, this note. Ṣé mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé I told you earlier mo máa that. já àwọn kérúbù àbí? Tàbí kì í ṣe nǹkan tí mo sọ nìyẹn. Benny, sir. Ó lè rà kọ́ tọ́dọ̀ mi kí n sọ pé mi ò ṣe mọ́. It means tomorrow they should reach my son and say I'm not doing it anymore. Kábíyèsí lédùmọ̀. Èmi ẹ̀kún.
Nǹkan tó ń pè ní ènìyàn nìyẹn. That is what they call human. Ó lè jẹ́ pé máa dé lọ́la ní sí tí máa kàn wo gàgà tẹ́ pé wọlé. The way you enter. Tí kọ́kọ́ máa ṣe nǹkan tó bí mi lọ́dún máa sọ pé mi ò sí. And when we do the thing that's very bad thing that we tell them that I'm not doing anymore. Nǹkan tó ń pè ní human being. That is what they call human being. Dáfídì dalẹ̀ Ùríáyà. David betrayed the nation. Ó gba ìyàwó ẹ̀. He collected his wife. Ó tó pa ọkọ ẹ̀. And then he killed his husband. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Is it supposed to be like that? Bàbá Dáfídì àti àwọn ẹ̀gbọ́n Dáfídì. And the elder. Wọ́n dalẹ̀ Dáfídì. They betrayed David. Wọ́n lé sóko. They chased him. Wọ́n ní káwọn ẹ̀gbọ́n ẹ̀ wá jọba. They said and his elder to come and become a king. Wọ́n ní ọba ò tọ́ sí. They said that not the king. Toro jẹ́ ọmọ kékeré. Because he's the little Wọ́n ní kó one. lọ máa dé àgùntàn. Then he said he should go. Wọ́n mọ̀ wípé adánilóró. They don't know that the king. Fagbára kọ́ni ni. The one he used. Ìdí nìyẹn mo yẹ kí wọ́n máa ṣe bí ìdíje rẹ̀. That is the reason why I don't like the one that is doing like a fool. Tó bá níyàwó tó bá ń kẹ́ ọmọ ṣépè sọ. If you have wife, the one that is tempted his child, curse her. Ọmọ tó bá ń kẹ́. The child, one that their papa. Wọn kì í gbọ́ tó bá dàgbà. They did not have the wisdom in their Ìyà ló soul. máa ń jẹ́ kórè èèyàn pé. It is suffer that let the people have the Tí ò bá brain. jìyà orí ẹ̀ ò lè pé. If you are not suffer, you can't have the brain. Ẹni tí ò bá jìyà kò kì í dá ronú. The person that doesn't suffer, he cannot sit down alone and meditate. Rí wípé ọmọ tí o bí. See that the child that he give birth to. Rí wípé ó mọ láìsí nǹkan tó pè ní ìgbésí ayé. Know that he know what they call life. Ẹni tí ò bá rí yàrí. Then the one that doesn't Tó suffer. bá rí nǹkan kékeré. If you just see the little thing, Àwọn ló lọ pokùnso. they are the one that goes to sin. Torí wọn ò experience ẹ̀. Because they did not experience it. Ọmọ gbọ́dọ̀ jìyà díẹ̀. The daughter must suffer. Àpẹẹrẹ tí Ọlọ́run wá fi Jésù ṣe fún wa nìyẹn. That is the sample that God used Jesus for us. Ọlọ́run ní agbára láti fi Jésù sí ọwọ́ ọ̀tún. Then Jesus has the power to put it at his right hand Láì wá sáyé rárá. without not coming to this earth. Ó ní lọ sínú ayé. He said, God inside to this earth, Ó ní wọ́n máa jìyà. you will suffer. Wọ́n máa nà They ẹ́. will beat you. Wọ́n máa kàn ẹ́ mọ́gì. Then they will nail you. Lẹ́yìn náà wàá padà sí apá ọ̀tún yìí. After that, then you will not come back to the right hand. Àbẹ́yẹ ìpọ́ Ọlọ́run lágbára ni. Did you think that maybe God knows power? Ọlọ́run fi Jésù kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé Lord use Jesus to teach us a lesson that láì jìyà kò sí ọrọ̀. without not suffering, there is no wealth. Láì ṣe kí ni? Like Gia for serious. Tí o bá jìyà tó bá dé If ipò you are ọlá, not suffering, if you reach the position of o ò God, lè ní ọpọlọ tó máa fi you ṣe ipò. cannot have the knowledge, the one that is told Torí to o be in the mọ bí position. Fílísì yá ṣe rí lára. Because you don't know the feeling of Ọ̀rọ̀ tí mo ń sọ yìí pẹ̀lú èdè tó yọ Nàìjíríà lẹ́nu. this what I'm saying is among the one that is suffering Àwọn in ọmọ ajẹ Nigeria. bọ́tà náà kó sórí oyè jọ. It is the richest. Ajẹ bọ́tàs. Wọn ò mọ̀ bóyá ìyà ń jẹ àwọn ènìyàn. They don't know maybe people are suffering. Ẹlòmíì kò gbọ́ rí nídìílé ẹ̀ wípé gàrí tán lé. Some it is not hearing the generation that they Ẹlòmíì ò are gbọ́ rí. saying. Some they don't Nínú know. àwọn ọmọ olówó tó wà lẹ́kọ̀ọ́ yìí. Among the richest child in Ẹlòmíì ò gbọ́ rí wípé kò sọ́bẹ̀ nílé. some did not hear that there is no Irúfẹ́ food. yẹn wá lọ́jọ́ bá ìlú. And that will not become the king of community. Kí ló máa ṣe fáwọn èèyàn? Wọ́n máa fi àjẹ wọn nì. It will be suffering them. Ẹ jọ tó Ọlọ́run. Please, because of God, Ẹ má bà ayé àwọn ọmọ yín jẹ́ mọ́. don't spoil your child's Ẹ life. má kẹ́ wọn ní kẹ́kúkẹ́. Don't pamper them. Tó bá ní owó, If you have money, jẹ́ kí ọmọ ẹ mọ nǹkan tó tọ́ let your child know what is right àti nǹkan tí ò tọ́. and the one that is not right. Tí o bá fẹ́ jẹ́ kí inú ẹ dùn, tó padà ka If you àkóró ọ̀rọ̀ want iṣẹ́. it to be happy, nígbà náà ni àwọn tó gbẹ́kẹ̀lé ọ yóò yọ̀. Àwọn wo ló yọ̀ nínú Bíbélì? Who are those that are happy in the scripture? Dávidi yọ̀. David happy. Kí ni Dávidi ṣe kó ló lè kó yọ̀? What David did before he can be happy. Kí ni Dávidi ṣe kó ló lè kó yọ̀? What David did before he happy. Ó bá kìnìún jà, ó bá mọ̀tẹ́kùn jà, ó kọjú Gòláyátì. Ṣé ìwọ lè ṣe? Can you do it? Ọba tó dá Jósẹ́fù lọ́lá dá mi lọ́lá. The king that do Joseph what is one So that is listen. making the right. Can you become a prisoner? Wáyà tó ṣe forúkọ Jósẹ́fù gbàdúrà. Then why are you using the name of Joseph to pray? Bẹ́ẹ̀ jìyà bẹ́ẹ̀ jọrọ̀. You didn't want to suffer, you want to become rich. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ̀yin kérúbù. You're the shepherd. Ẹ̀yin ni pírẹ́sidẹ̀ntì wọn àbí. You're the president. Nǹkan tí mo já yín sí kékeré lẹ́ẹ̀kan yìí. What I told you earlier. Ojú yẹn bó. Màá fi ojú yín gbolẹ̀ o. I will suffer you. Ṣùgbọ́n after 3 years to this time, Lẹ́yìn ọdún mẹ́ta sí ìgbà yìí. ibi tí bá wà báyìí, Where I am now. ẹ wá máa fàdúrà ránṣẹ́ sí mi You wípé. will be praying for me. Bọ̀ níbẹ̀rẹ̀ yẹn,
Right in the beginning, Tẹ́ bá délé máa ṣépè fún mi. if you return, you cost me. Torí ebi á fọ́ ojú yín. Because you will hunger. Ẹ má bínú, ẹ mú owó pure water yín dání. Ní ò ní fún ní pure water. I will not give you water. Nígbà tí ẹ bá dé ipò náà, When you reach the position, a lè wúlò fún yín. then it will be useful for you. Ẹ lè mọ rírì. Then you will know the necessary. Tó bá jẹ́ wípé Ọlọ́run ò fìyà jẹ mí kí tún débi tí mo dé. Things that God did not suffer before you reach where he is. Owó tí wọ́n ń fún mi pé kí n máa pín fún àwọn ènìyàn. The money that they giving to him for him to Mama share no the people, jet. it will be spent in it. Mama sọ kí ni? Mama no jet. Mo ti jẹ digestive biscuit ẹyọ kan I have eaten digestive biscuit once fún ọjọ́ mẹ́ta. for 3 days. Nígbà tí da díẹ̀ sọ́wọ́ báyìí. Oníkékèké It's yẹn a ni o. little, it is that small one. Má dà sẹ́nu. I will eat it. Pure water kan. And the one pure Ó water. ní dọjọ́ kejì. The next day. Ìgbà yẹn, It is that time. o ò pè mí kó fún mi ládvice. You didn't call me to give me an advice. Family ò pè mí nígbà yẹn kó fún mi The ládvice. family did not call me to give me an advice. Ọlọ́run wá gbé ọ̀rọ̀ ọkọ àtòbò sí mi nínú pé kí n máa sọ. Then God now gave him the word to say it. Mo fi ra mọ́tò, He used it to buy the car. mo fi kọ́lé. He used it to build house. Ó wá ní mo fẹ́ bà family mi jẹ́. Then he now say, oh, I want to spoil the family. Ẹ̀yà máa pa family yẹn. Then, Ayé family yẹn ò ní dà. then. Family tí ò rí mi nígbà tí mo ń jìyà. The family that did not see me when I'm suffering. Tó jẹ́ pé nǹkan tí mo ń ṣe tí mo fi ń jẹun. That what I'm What doing did you stop today, with? you said I should stop it. Ṣé o máa gbọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Can you relate it to that church word? Ìjọ òní Friday. Ìjẹta mo wà lọ́dọ̀ àwọn ṣẹlẹ̀. It's in the place. Mo wà ní ibo ṣẹlẹ̀. Kí náà fi mọ̀ mi? What did end up going? Hallelujah. Hallelujah. Kí náà fi dá mi mọ̀? Ó tàn. Hallelujah. Hallelujah. Ó lè wù mí sí kí n má sọ mọ́. If me likely for him not to say that Wọ́n ti débi tí mo ń lọ. it has reached where it's going to. Mo ní mo ṣe kí ni? Mo ní débi tí mo ń lọ. I have reached I'm going to. Kì í ṣe tẹnu. It did not come out. Mi ò lówó. It is not rich. Owó oúnjẹ ò lè wọ́n mi mọ́. Right, the food money cannot even, Tí mi ò bá lọ sí show, if it not go to show, wàá sọ fún mi wípé o ṣe orin tó fẹ́ promote yẹ. you will tell him that you did something that you want to Wàá promote sanwó it. bàbá òde sanwó. You will pay or not. Kì í ṣe Nàìjíríà nìkan ni mo wà o. It is not only Nigeria that I have. Ibi tí èèyàn bá ti ń mí, The place that people is mo breathing, máa bá orúkọ ọba Solomon níbẹ̀. you will make the name of King Solomon. Ibi tí èèyàn bá ti ṣe kí ni? Where people is Tó bá lè breathing, ti sí ọ̀fẹ́ ọ̀gọ̀rọ̀ tí mo sọ that yìí. if you're not sure of what he's saying, Lọ sí ìlú ẹ pé ìlú ẹ ibi tó ti wá síbí. go to your place. Pé wọ́n pẹ́ sọ́wọ́n mo tó pè lọ́ba Solomon. Tell them that they don't know the place they call the Wọ́n lọ fẹ́ pa Solomon. àwọn mọ̀. They will tell you that they know him. Wọ́n lọ fẹ́ pa àwọn mọ̀. They will tell you that they know Wọ́n lọ him. fẹ́ pa àwọn mọ̀. They will tell you that they know him. Gbọ́ mi, ó kọ̀ ọ̀rọ̀ kan tó kù tí fẹ́ sọ. Listen to me. Bring one word I want to say. Wọ́n ti ń lọ sílé nìyẹn. I'm going now. Ṣùgbọ́n ó dùn mí wípé mi ò bá àwọn arúgbó mi. But I'm glad that it's not me the whole person. Hallelujah. Hallelujah. Àwọn arúgbó ni wọ́n rán mi sí. They sent me to the oldest one. Bọ̀dọ̀ bá yẹ pa arúgbó yẹn ọ̀kọ̀ pé ni mo rí. But if it's just one older that I see, Wọ́n máa ta lọ rẹ̀. I will do an effort for him. Mi ò kì í ta opó lọ rẹ̀. I did not give money to widows. Wàá bèrè pé kí nìdí. You will have that the reason why. Opó tó pa ọkọ ẹ̀ jẹ tó wá lọ fún lówó. The widow that still is Kí ló mọ̀ kó máa ṣẹlẹ̀ sí ẹ? this money. Wàá rí ìbínú Ọlọ́run. You will receive the wrath of God. Tí bá fẹ́ fún opó lówó, If I want to give the widows money, ó máa wù ẹ́ dáadáa ni o. I will look at it very well. Ẹni tọ́lọ̀ ń bá bínú sí tó bá ṣàánú fún. The one that God crack his eyes and do the Ikú person, pa ẹ̀rìn o. and the person is down. Mi ò kì í ṣàánú gbogbo èèyàn o. I did not do effort for everybody. Ẹni tí spirit mi bá ṣàánú fún The mi máa person that ṣàánú. my spirit struck to is the one that helped. Ó dùn mí pé mi rí àwọn arúgbó yẹn níbí. And it's very painful for me that I did not say the honor. Ṣùgbọ́n ìbá arúgbó tó bá wà níbí, For the little one that are here, a máa ta wọn lọ́rẹ. I will give them something. Tí bá ti ta wọn lọ́rẹ, If I'm giving them something, mo ń lọ sílé. I'm going no. Ìjọ yìí sí, This church now, ó ní ìdí kíkan àbí? very sad. Hallelujah. Hallelujah. Èmi ò lówó tẹ̀lé fẹ́ fún yín o. I do not have money that I want to give you. Ṣùgbọ́n mo máa fún yín ní oore ọ̀fẹ́ kan. But I will give you the grace. Oore ọ̀fẹ́ yẹn ni wípé That grace it is. ọmọ ìjọ yìí kan máa jáde.
Among the members of this church, we go outside. Ó máa pe account number ìjọ yìí sí orí afẹ́fẹ́. It will call the account number. Ó lè jẹ́ ní London, ó máa ti send owó. It may be from London that they will send money. Ó lè jẹ́ l'Amẹ́ríkà. It may be from America. Ó lè jẹ́ lẹ́nìwé. It may be from anywhere. Oye tí ẹ bá gbà mí ò fẹ́ mọ̀ nípa. The amount that they collect, I didn't want to know it. Bí wọn ò dẹ̀ fún yín lówó kọ̀ọ̀kan mi. Then if they not give me money, I'm less concerned. Ó kù sí owó orí yín. Ó kù sọ́wọ́ orí yín. It's meant for you. Mi ò ní owó. I did not have money, Bọ̀ mo lórúkọ. but I had a name. Orúkọ ẹ lè mi fẹ́ lò ó sí. It is that name that I want to use. Àbí ẹ̀dá kan ti ní sọ́ọ̀sì yìí. Anissa. Tó bá yẹ tó àkókò máa pè yín. If it is time Tí ọwọ́ yín that làkàn tì yẹn wà. Number 1, ẹ máa pe àkáǹtì ìjọ yìí. you will call the account number of this church. Number 2, The second one, ẹ máa wá pe phone number olórí ìjọ yẹn. you will not call the phone number of the minister in charge. Torí ẹlòmíì, Because some people, ó lè má ráyè gbọ́ nísìnyí. it may not have time Ó ní to oṣù hear. kan ẹ̀sìn gbà kọ́ọ̀lù. For a year you are still receiving Ẹlòmíì call. ò lè gbọ́ lẹ́ni. Some cannot hear today. But after the program, But lẹ́yìn a máa post yẹ. we will post it. Ó lè jẹ́ pátá wọ́n yẹ̀ lẹ́nu mí àṣẹ bọ́. It may be Tí pọ̀lú that máa wọlé someone wípé is another person ẹ̀ ló ṣe é ṣọ́ọ̀ṣì yìí lọ́ba Solomon wá lọ́jọ́ yẹn. Is it this church that the kings come that day? Ṣùgbọ́n tó bá ti fún yín lówó, But if they have been giving you money, ṣọ́ọ̀ṣì yìí ni kẹ́ fi sí. it is this church that you use it for. Torí tí bá fẹ́ wá lọ́dún tó ń bọ̀. Because if I want to come the next Ẹ year, bá lọ fún mi pé ẹ̀ tí ì ṣe ilẹ̀ yìí. if you are saying that you have not told this land, Èmi ò ní wá o. I will not go. Ẹ bá lẹ̀ fẹ́ pè mí lọ́dún tó ń bọ̀. Then if you want to call me by coming next year, Ẹ máa lówó lọ́wọ́ o. amen. Ẹ máa ní kíni? Ẹ máa ní kíni? Òwe ni mo pa fún yín o. Ó ṣeéṣe kó yé yín. Ó dẹ̀ ṣeéṣe kó má yé yín. Mo ti ṣe tọ́lọ́run báyìí o. I am the only one of God. Ṣé ẹ arákùnrin? You say this for him. A máa wò ó pé oògùn ó lẹ lò fún mi. It will look there is something to do you for Ó it. ti invite mi rí. He has invited him Mi before. ò dá lóhùn. He did not answer him. Ìdí tí mo fi wá síbí yìí gangan, ẹ jẹ́ kí n sọ fún yín. The reason why I come here, let me tell you. Àwọn tí ẹ rán wá sọ́dọ̀ mi. The one that is sent to me. Nígbà tí mo sọ fún yín pé my money is 2 million naira. But when I tell you that my money is 2 million naira, Wọ́n wá sọ fún mi wípé ṣọ́ọ̀ṣì wọn àwọn ọ̀tí ìkọ̀tàn. they now tell me that they are still doing their church. Wọ́n ní kò sówó kankan lọ́wọ́ wọn. They say they don't have any money. Mo wá padà sẹ́yìn. Then I turn back. Wọ́n á bèrè lọ́wọ́ ara mi pé ipò tí mo wà yìí. I ask myself that the position that I am, Ṣé èmi ló gbéra mi débẹ̀? am I the one that put myself there? Ọlọ́run mà ní. It is God. Ọdún mẹ́wàá sẹ́yìn, Like 10 years to this time, 5,000 ọ̀gá mi ni o. 5,000 naira is my boss. Ṣùgbọ́n lénìí, But today, Ọlọ́run fún mi lóúnjẹ ẹ̀mẹ́ta. the Lord gave me the 3 days food. Sí agbára mi ni. Is it in my power? Jẹ́ kí n ti ara wọn kí n yin Ọlọ́run. Let me praise God through themselves. Jẹ́ kí n fi owó tí fẹ́ gbà yẹn kí n fi yin Ọlọ́run látara. Let me use the money that I want to receive to praise God. Ìdí tí mo fi wà níbí nìyẹn. That is the reason why he's Wíwà níbi tí mo wá wà níbí yẹn. And the reason why he's there today, Ẹ wo iṣẹ́ ìyanu tó ṣe. look the massive one that he did. Mi ò bá sí ṣọ́ọ̀ṣì ẹ. He did not come to this person church, Ṣùgbọ́n nípa wíwá tí mo wá yìí. but through the one that is come here. Tí ẹ̀yin kérúbù bá follow instruction tí bá fún yín. If you can even follow the instruction given to you, Ẹ máa ní nǹkan tí ẹ máa jẹ títí lọ́jọ́ ikú. you will have the thing that we eat to the time. Báyìí lọ́lọ́run ṣe máa ń ṣiṣẹ́. That is how God did his work. Ọ̀nà Ọlọ́run kì í ṣe ọ̀nà wa. The ways of God is not our own way. Ọ̀nà Ọlọ́run yàtọ̀ sí ti ènìyàn. The ways of God is different from people's. Torí pé mo fẹ́ Because sponsor ẹ̀yin kérúbù. I want to sponsor the cherubim. Ẹ lè ní kan ṣe kẹ́pẹ́ mi kí n má lọ. You may have something to do and invite me, I should not come. Máà ní tí ẹ ń wò yìí. This man you're looking, Ẹ̀yin pé mo ti síbì náà. you see that I've removed the car. Ẹ bèrè pé kí ni tí mo fi sí. The reason why, Ẹ máa wo àmì kan ní òtúwájú mi. you may see some signs. Ṣé ẹ rí? Wèrè ló bu bẹ̀jẹ̀ o. Wèrè ló bu àmì tó wà lórí nìyẹn jẹ. Àdìjọ́ tí wèrè ti bù mí lórí jẹ. Mo mọ̀ pé mi ò nọ́mà o. That I will come now. Bí kíni bá gùn mí, If that will not come, ìwà mi ò bá tayé jọ o. my
not completely with the heart. Èmi àti wọ́n lè rẹ́rìn nísìn. I and you may laugh Bó kí mi now. lọ́la kí n má da ẹ And you may lóhùn. greet me tomorrow. It's not Kì í ṣe that. pé àwọn ọ̀sẹ̀ mi o. It is not that maybe you Bó o offend. ti bínú wo bínú lọ for life ni mi ní If bèrè you lọ́wọ́ ẹ̀ pé kí offend, ló you bí ẹ offend nínú. at times. I'm not asking that why did you offend? Ẹni tó bù mí lórí jẹ yìí kì í ṣe pé bí amúlò balance tì o. The person that bites me is not that maybe I met him in the road. Ibi tí mo ti ń yan àwọn àlè mi kiri ni o. Yeah, he's appointed his girlfriend. Mi ò mọ̀ wípé He didn't know that. kankan lóṣù ni kí ni ẹ máa ń sẹ̀rẹ̀. Mi ò mọ̀ pé oṣù ẹ ti fẹ́ lé. Ibi ni mo ní ṣe buákan mo wá. Wọ́n ò bí mi kú mi ìdúró mú pátá. Àtijọ́ ẹ̀ mo ti ní problem díẹ̀ o. So má wàá wò wípé ọba Solomon tó wò yìí kó nice ni o. Don't think that this person you are listening is very nice. Mi ò nice rárá o. I did not nice. So ibi tí bá ní kó dúró sí So ibẹ̀ they ni kó asked dúró him sí to o. stop in the place that is wait. Bó ti yí ó yí ire yẹn o. If that's stone, it's a stone. Now Listen, ẹ̀yin ni ẹ fẹ́ pé àkáǹtì àbí. you are not the one to call the account. Ó yá ẹ pé àti TikTok o àti Facebook o àti Instagram o ẹgbẹ́ ti. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní àgbáyé pátá Ọlọ́run ṣẹ́gun fún yín o. Amen. Ẹ sáà wo sọ́ọ̀sì wọn invite ọba yín wá ẹgbẹ́ wọn. Ẹ sáà rí bí sọ́ọ̀sì ẹ ṣe rí. You see how it is. Ẹ sáà rí ilẹ̀ gbé sílẹ̀ lẹ̀ jẹ́ kó wo ilẹ̀. Ẹ sáà rí bí sọ́ọ̀sì mi ṣe ẹ sáà rí bí aṣọ mi ṣe dọ̀tí. So wọ́n fẹ́ kan sọ́ọ̀sì yìí. They want to build this church. Wọ́n fẹ́ pé account number wọn. They want to call the account number. Nǹkan tí ẹ bá ti ní That is thing that you have. ẹ fún wọn. Give them. Tẹ́ bá fún wọn If you give them, ẹ má send the receipt sí mi o. don't send the receipts to me. Ẹ ṣe fún Ọlọ́run o. You did not do it for God Torí àwọn ènìyàn la fẹ́ gbé bẹ̀. because it is people that want to live there. Ṣùgbọ́n ẹ ti ara bàbá olórí ìjọ yìí But through this person kẹ́ ti ara wọn yin Ọlọ́run. and through him, you should use it to save God. Kí ẹ wá kẹ́kọ̀ọ́ láti ara mi wípé You should not learn a lesson from me that tí ọba Solomon bá fẹ́ lọ sí anywhere ní gbogbo àgbáyé yìí. if the king wants to go to everywhere in this whole world, Wọ́n máa gba owó. I will collect money. Kì í dẹ̀ ṣe owó kékeré. Then it is not a few money. Ẹ wá wo ọlá pé mi ò gba 5 naira lọ́wọ́ ìjọ yìí. Look the world that did not collect 5 naira from this church. Ẹ wo etí aṣọ mi. Look my clothes. Torí mo fẹ́ ti ara wọn yin Ọlọ́run. Because from them I want to use it to serve God. Kí àwọn èèyàn lè mọ̀ wípé And for people to know that ibi tí ayé bá fojú sí ọ̀nà Ọlọ́run ò gbàbẹ̀. where the earth pulls their high, the weight of God is not like Wípé that. kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run ò lè dá lọ́lá. There is no one that God cannot even to the watch him. Nǹkan tẹ́ bá ní What he has, ẹ fi ran ìjọ yìí lọ́wọ́. give it to them. Ó yẹ pé àkànnà ọba ìjọ yẹn. Now for their customer. Ẹ rọra máa pè é o, ẹ má kánjú o. Bí wọ́n bá yí tún bá ẹ débi yìí kàwọn family village. Ó lọ finally nìyẹn o. 30 Fara tó bá ó yá pé 30 30 92 92 72 72 23 23 13 First Bank First Bank kí lorúkọ tó wà lórí ẹ̀? Ìgbàsàn Àbáyọ̀mí. Ìgbàsàn Àbáyọ̀mí. Tún pé again 30 92 92 72 72 23 13 First Bank First Bank. Ìgbàsàn Àbáyọ̀mí. Kí lorúkọ fóònù nọ́mbà lórí ìjọ yìí? 090 090 67 67 55 55 69 69 55 55 nọ́mbà lórí ìjọ yìí nìyẹn. Ká again 090 090 67 67 55 55 96 96 55 55. Ọlọ́run á bùkún fún yín bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn. Ó yá tún pé àkànnà ọba lẹ́ẹ̀kan sí. 30 30 92 92 72 72 23 23 13 13. Ìgbàsàn Àbáyọ̀mí. First Bank. Ọlọ́run wà pẹ̀lú yín. So that's it. Ẹ kó lójọ́ ta yìí. Now, Maybe. èmi ò lówó fún mi lẹ́bílòpù wọn.
money. This is the envelope. Nǹkan tèmi nílé mi fẹ́ mú ilẹ̀ yìí. What I am is what I want to drop. Torí a máa ṣe alága àbí àníṣe. I'm ashamed. Bẹ́ẹ̀ni. A máa ṣe kí ni? Mashallah. Nǹkan tí mo ní tí bá ti wá fún yín. What I am if I give you. Ọdún tó ń bọ̀ ẹ máa pọ̀. Ẹ máa pọ̀ ní ìlọ́po. Ṣé bó ti máa ìjọ yìí? Tàbá fẹ́ ṣe àjọ̀dún ẹ̀ fún wọn níwèé. Bóyá wọ́n máa wá, bóyá wọn ò ní wá. Hallelujah, hallelujah. Hallelujah. Pray nìdá. Lórí mi máa ń jó lọ ni. Gbogbo ẹ̀yin kérúbù tẹ́ wà ní ṣọ́ọ̀ṣì. How it should be. Unification àbí? Ọjọ́ tí bá fẹ́ wá. Say that you want to call. Ẹ pè mí. Ẹ pè wípé ṣé mo wà ní. Call me that I'm Torí here. àjàlá travel ni mí. Hallelujah. Hallelujah. Kí ni mo sọ pé mo fẹ́ ṣe lẹ́kùn? Mo ní ìkọ́tẹ́ ṣe kí ni mo fẹ́ sọ́dà. That's all the work. Tó bá lọ sójú ogun kí mo sọ pé kó má ní lẹ́gbẹ̀ẹ́ kó má máa rò nípa. Kọ́kọ́ wá àkàtọ̀ ohun gẹ̀ẹ́tì tó bá ti gẹ̀ẹ́tì ẹ̀ báyìí sọ́dá sí kí ni. Tó bá gẹ̀ẹ́tì kan tó wá má fojú anybody. Ẹ tó bá sí rere ló ní fámìlì o. Kí ni o wí? Ẹ tó bá sí rere ló ṣe kí ni? Bí o bá sí rere fámìlì ò máa. Lélẹ̀ tí a ní wọ́n náírà yẹ fẹ́ mọ iye àwọn èèyàn tí mo ń bà nínú ilé mi ni. Èmi ni àbúrò bàbá màmá níbo lẹ wà ládìjọ́ nígbà tí mo ń jẹ gúgúrú àtẹ̀pà. Ẹ sábà mi mú ní 10,000 kan máa lọ. Nígbà tí bàbá ẹ wà láyé mi àti ẹ̀rọ rẹ̀. Bàbá níbo lẹ wà tẹ́lẹ̀ nígbà tí mo jẹ bisikíìtì ẹ̀rọ kan látàárọ̀ dalẹ́. Ẹ tó bá sóríire ló ní fámìlì. Ẹ strong láti sóríire. Face your life. Má trust anybody. Don't trust anyone. Láti ka mẹ́ka fún wọn. Mẹ́ka 7:5. Mo máa láì kí n máa ka kíní ẹ̀ fún àwọn ọ̀dọ́. I love to read it for you. Ẹ má rí láì lé ní mo lè gbé yín sówó. Don't rely on me. I can use it to do money with you. Tí bá lọ pé mo fẹ́ ẹ fẹ́ tẹ̀lé mi lọ síbì kan. If you say Ẹ that dágbére you want nílé to o. go to a place, stay at Ayé home. ilé o. Èèyàn dá o. Then Pé bí èèyàn bíi 20 wípé ọ̀pá Solomon sọ pé ẹ lọ síbi báyìí o. that the king say you're going to do so well. Mẹ́ka. Ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́. Ṣé kí n máa mọ́mọ́ yín lọ ni ẹ má gbọ́ ọ̀rẹ́ kan gbọ́. Ká. Ẹ má sì gbẹ́kẹ̀lé àmọ̀nà. Ọ̀dà bẹ̀rẹ̀. Ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́. 1, Ẹ má sì gbẹ́kẹ̀lé àmọ̀nà kan. 2. Pa ilẹ̀kùn ẹnu rẹ mọ́ fún ẹni tó ń sùn ní ọkàn àyà rẹ. Ìyàwó ẹ̀ nọ́mbà wí yàn. Má gba ọ̀rẹ́ gbọ́. Má gbẹ́kẹ̀lé àmọ̀nà. Pa ilẹ̀kùn ètè ẹ mọ́lẹ́dẹ̀ tó sùn lé àyà ìyàwó ẹ̀yàn ọkọ ẹ. That one is the what? On your husband. Ọkọ mi, do you know I love you? My husband, you know I love you. Sórí mọ́mì mi tó ń wò yín. You say that my mother that you're looking. Parapa máa ń gbé tẹ́lẹ̀. Mo kàn ní kí n sọ fún ẹjọ́ ìdìbẹ́ tí mo ní sí ẹni o. I don't say that you say because the Lord that I have for you. Ó mọ̀ wípé kó pa ẹ́ fáínálì. You know that you're dead finally. Ìjọ tó bá bí ẹrí ìwọ sí wọ́nranwọ̀nran nínú ilé. The day that I give back to you, just give Kí ló ṣe ẹ́ náà? Ṣé wárápá tó máa ń gbé nílé ìjọ orí tó fẹ́ gbé ẹ ní farabalẹ̀? Ta ló kó bá? Ó lọ sọ̀sọ̀. Kì í ṣe gbogbo àṣírí èyí ń bọ́kọ̀ ẹ̀ sọ. not all the secret that will tell your husband. Ìyàwó mi, do you know I love you? My wife, do you know that I love you? I know, sir. I know, sir. Ó jẹ́ mọ̀ ẹgbẹ́ dáàdì mi ẹ̀ ti ní gángan rí. My dad had an event before, Ṣùgbọ́n ó ti fi ẹ̀ lára wọn o. but he has spare for me. Ìjọ tó lọ́ọ́ bá wọn máa mú ẹ̀. The day the Lord will catch you, Jẹ́ kí ìyàwó ẹ̀ sì kan kékeré kó kélé mọ́. let your wife just do a little thing. to show Ti dáàdì ẹ̀ dídí dé sí ẹ lára. your father will not fall. Dálógó bá. Tó padà ka Bíbélì. Ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́. Ìwà tìyàwó ẹ bá jà. If you and your wife are
Wọ́n sọ pé kọ́ra ẹ̀ bá parí ẹ̀ o. Don't tell your wife to finish it for you. Àbùkù parí ìyàwó ẹ̀ jẹ́. Unless you spoil your wife's life. Àbùkù bá parí ìjà fún àtìyàwó ẹ̀. If you just finish the quarrel for you. Ènìyàn ò dáa. The people that don't good. Má gbà kí ẹ̀gbọ́n ẹ lọ sí sí. Má gbà kí ìyàwó ẹ lọ sílẹ̀ ẹ̀gbọ́n ẹ o. Don't accept your wife to Àbá ayé ẹ̀ jẹ́ o. your elder's place. Kò sí èèyàn mọ́jú, kò sí èèyàn láyé o. There is no human relation that Kí ni mo wí? kò sí èèyàn láyé. Ó kì í sè. Ṣé o bàbá tó Dáfídì ni? Did you believe in David? Ìyàwó kẹ́rùbù ẹ̀ lọ́jọ́ nídòkúdò yìí o. Tó tún pa ọkọ ìdànù yìí o. And he killed his husband. Tàbí ẹ̀ tàbí Bíbélì. Akata. Jọ́dún Ọlọ́run má trust anybody o. Please don't trust anyone. Má trust èèyàn o. Don't trust human beings. Ẹ má sì gbẹ́kẹ̀lé amọ̀nà kan. Àwọn wẹ́rẹ́ mọ̀nà. Who are the leaders? Àwọn ìtẹ̀lé o. Wọ́n máa ń sọ̀rọ̀ kan kí tó máa lọ. I will say one Bible. Ẹnìkan fẹ́ jáde lọ́jọ́ kan. One people want to go outside the day. Ọlọ́run kọ lẹ́tà sí. Then the Lord wrote a letter to him. Ṣùgbọ́n kò yé. But it is not his time. Ó kún ọ̀sẹ̀ kan tó fẹ́ lọ sí ìrìn àjò He yìí. remained a week to try. Ọlọ́run wá kọrin sí létí. Then the Lord made a song to him. Ká túbọ̀ ní ìrìn àjò yẹ. Káwọn ẹni tí a bá lọ. Àǹfààní wà nílé. Àṣírí wà lóde. Àwọn ẹni bá yọ àìṣòro. Alóore yóò bọ̀. This person is not here. Èmi ò mọ̀ orúkọ ẹ o. I don't know his name. Èmi ò mọ̀ orúkọ ẹ tó ṣẹlẹ̀ sí o. I don't know the Ìdí màá sọ̀rọ̀ tèmi ní o. I'm just saying my home. Ní ìgbà tó máa dúdú ẹ̀kejì Ọlọ́run tó kọ sí. Then the second day, Lord even told him. Wọ́n ní kéná ni lami lọ. Ṣùgbọ́n gbẹ̀mọ̀rì alọ́pẹ̀ yìí lọ. Kò máa síbi farati láyé. Ọlọ́run ni mo tẹ̀lé ayé sílẹ̀. Bàbá yóò fura. This father did not walk. Ọlọ́run tún kọ lẹ́tà fún ẹ̀ kẹta. Then the Lord wrote a letter for him. Omi tó sálápò lórí ẹja. Ọ̀nà ọlọ́run padà bọ́ sí ẹja jìnnà. Ilẹ̀ tí fi wúlò ara yẹ. Ọ̀nà ọlọ́run padà tọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ṣọ́ jẹ́. Ọmọ tí mi fara ti láyé. Ọlọ́run ló bá tẹ̀lé ayé ti lé. Síbẹ̀ àbá yóò bọ̀. That man didn't follow the guy yet. Ọ̀yá máa lọ́kú kó yẹ gbà yìí. If you want to go, go. Ọlọ́run kọ lẹ́tà yẹn. The Lord wrote a letter. Ó clear àfihàn yẹn. Kí ni mo náà ṣe? Ó clear. Yes. Ìfúnra ó dákẹ́ ìwọ̀n fúnra. It is good for you to watch. Tó bá fẹ́ wọ sí ṣọ́ọ̀ṣì. If you want to enter church, Tó bá rí parí àti ayé ti láìkí ẹ jù. if you see that earth has loved you most, Wo orí sí àtọ́fẹ́ jókòó lé dáadáa kó tó jókòó lé. look the chair that you want to sit down before you sit. Ayé òkè ń lé ẹni tí ò bá lógo. Earth did not share the person that Ẹni tó bá lógo láyé máa ń lé It kiri. is the one that has gold that the one that will chase. Ẹ fi ọ̀rọ̀ Tinubu sí àpẹẹrẹ o. Use the word of Tinubu to be an example. Mo láìkì má ní ẹ pa. I love that man a lot. Mo ti sọ fún yín pé I told him that epo tí ó gbé sí 700 yìí. the fuel that is Yélò náà tà á sí 600 naira. How much 600. is it now? Kó 600. gbìyànjú kó dá padà sí 1000. Torí Because Ebi ò tí ì pa yín lẹ fi mọ̀ wípé mi ò kì í sọ correct English. Tí bá ti ń sọ̀rọ̀ lórí láìní wọn ní ọba Solomon ò kàwé pé English yẹn ò correct. if I'm priest, let the poor priest, ìwọ ni priest, ebi ò tí ì pa yín ló bá you tẹ̀lé sí know bẹ́ẹ̀. the topic that's all you're Ebi saying. bá pa yín, If you ẹ ní finish, ìrànlí correct you will English. not see the word to see the correct English. Ẹ wo ìdíwé tó fi gbógun ti bàbá yẹn nígbà tó Look fẹ́ the dìbò. way they made a battle with that father. Ó débi tó lọ wà níbẹ̀ lọ. He read the place he's going to. Jẹ́ kí n sọ fún ẹ. Let me tell you. Ibi tó bá ń lọ ní kó ṣe kí ni. What could you say? Ẹ̀fọn lè jẹ́ Mosquito may eat you. oríṣiríṣi lè máa ṣẹlẹ̀ lẹ́yìn. A lot of things may Ibi happen. tó lọ ní kó ṣe kí ni. Where you're going to, O ò lè tẹ́ ayé lọ́rùn o. you cannot be Ó open. kí ni. Gbé wá. Hallelujah. Hallelujah. Bíbélì sọ wípé The scripture says, nǹkan tí ọwọ́ ọ̀tún ẹ bá ṣe. what your right hand do, Ó ní ẹ má ṣe tọrẹ àánú yín lójú àwọn ènìyàn. don't do your sacrifice in front of people Kí àwọn èèyàn bá lè rí yín. and for people to see you. Lóòótọ́ ni mo wí fún yín. Truly I tell you, Ẹ ti gba ẹ̀rí yín. you have
will lead to judgment. Lérí kankan lọ́dọ̀ You Ọlọ́run. don't have any return from God. Ṣùgbọ́n a ò lè ṣe tọ́lọ́run mọ́. But we cannot do the word of God. Dára wa la ń ṣe. It is our whole self that are doing. Torí ta bá ṣe tọ́lọ́run, Because if we do the word of owó ò God, ní wọlé. money will not enter. Ohun tí ò tó, What is that not enough? ó bọ̀ wá ṣẹ́kù. And if we come to plenty. Mo fi àkókò yìí kí I use this time to grace bàbá yìí. this father. Ọ̀ràn mi àbí. Àníyàn wàá sóríire tó pọ̀. Amen. Èmi ò kì í fojú tẹ́ńbẹ́lú èèyàn o. I did not use that to invite you. Tí o bá ní owó, If you have money, tí owó yẹn bá ṣẹ́ǹjì ẹ, and if that money change you, tàbí o ní ipò, or you have a tí ipò yẹn position, bá ṣẹ́ǹjì ẹ, that the position change you, owó ló ní ẹ kì í sì wọ́n ló lówó. it is money that have him, not you're the one that have the money. Olówó méjì ló wà. There are two types of riches. Ẹni tí owó bá ní, The one the money have, àtẹni tó lówó. and the one that rich. Olówó lèmi, owó ò ní mí. I am the richest, is not money that has me. Mo ní owó òsèkí ni. Èmi ló ní owó, èmi ló I máa am control the owó. one that I'm the one Owó ò lè that control control money. mi. Money is not the Èmi one ló that máa control. control ipò, I'm the ipò one lè that will control control mi. the position. Àwọn tí kò ń control ẹ̀ ló máa ń ṣiṣẹ́. Those persons that position control, they are the one that they mislead. Tí bá dẹ̀ fún mọ̀ ní fèsì ń sọ ó dẹ̀ lè bèrè If I owó, ó dẹ̀ lè give bèrè owó this lọ́wọ́ man mi. the faces may likely to collect money from me, Èèlò ló fẹ́ fún. how much do you want to give him? Tó fẹ́ tán ìṣòro ayé ẹ̀. That you want to end this problem? Ìfẹ́ lọ́lọ́run. God is love. Ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà ládùúgbò. You the Muslim, Ẹ̀yin babaláwo tẹ́ wà ládùúgbò. you the unbelief. Ẹ̀yin Kìrìsìtẹ́nì tẹ́ wà ládùúgbò. Likely the Christian, Ẹ fi ìfẹ́ bá ara yín lò. bring in one congregation. Ẹ gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan. Move beside this. Kí ni mo wí? I guess it's like that call. Kí ni mo wí sà? I guess it's like that call. Yẹ kí n ṣe ẹ̀ka ẹ̀kọ́ tó máa lọ tí bá sọ ìsìn wọn á tún lọ gbé màá ní túndé. If Ìsìn wo lẹ́ ń sìn? I had now, which service are you doing? Ṣé bá sọ pé Kìrìsìtẹ́nì? If you say you're Christian, Tẹ́lẹ̀ sọ pé Mùsùlùmí. and this person said the Tẹ́lẹ̀ sọ Muslim, pé aláwo. this one said the Lẹ́sẹ̀kẹsẹ̀ rẹ̀ máa wá sínú yín wípé They want the country ẹ̀yin better. mọ́jú àwọn eléyìí lọ. You claim more than Òun them. mọ́jú ẹ̀yin lọ. They claim more than Ẹ̀yin you. mọ́jú lọ. You claim more than them. Ẹ̀sìn máa ń ya ènìyàn. They service fair people. Ìdí nìyẹn tẹ́ rí i pé mo fi máa ń kó gbogbo everybody pọ̀. That is the reason why I gather everyone. Mo máa ń bá aláwo ṣe. I do with those of a list. Mo máa ń bá kíni ṣe. Allow we shade. Mo dẹ̀ máa ń jẹ ẹbọ. Then I eat the sacrifice. Mo máa ń ṣe kíni. Man jebo. Ẹ wá bèrè pé kíni rí sí. Give me this. Alẹ́ ti lẹ́. Alẹ́. Hallelujah. Kí ni mo sọ pé mo máa ń ṣe? Man jebo. Mo máa ń jẹ ẹbọ, mo máa ń jẹ àṣejẹ. I eat the sacrifice. Wàá bèrè pé kíni rí sí. Then you ask me the written point. Ta ló ní Bíbélì níbí? Ẹ lọ sí Act of Apostles, Iṣẹ́ àwọn apostles. chapter 19, 11 to 12. Olè ọkàn lórí ogún. Ọlọ́run ti fi ọwọ́ Pọ́ọ̀lù ṣe iṣẹ́ àṣẹ àkàṣe. Iṣẹ́ kí ni wọ́n sọ pé Paul ṣe yìí? Iṣẹ́ àṣẹ àkàṣe. Àwọn olóńlò àfọ̀ṣẹ. Mi ò tí mo bèrè question lọ́wọ́ yẹn dáhùn. Àwọn tó ń lo àfọ̀ṣẹ. Àwọn oníṣẹ̀ṣe. Kà síwájú. Tó bẹ́ẹ̀ tí a fi ń mú gèlè àti ìbàǹtẹ́ ara rẹ̀ tọ̀ àwọn olókùnrùn lọ. Àrùn sì fi wọ́n sílẹ̀. Kí ló tó fi lo bàtẹ́ tí ò lo àdúrà? Why did you use the name mentioned that is not in prayer? Ẹ dáhùn. Àbí ohun tó wà nígbà yẹn nìyẹn. Ohun tó wà nígbà yẹn nìyẹn. Èmi sì ń lòdì sí. I'm still using it right now. Àwọn ẹsẹ̀ kan wà. There are some words. Babaláwo ló lè yanjú ẹ̀. It is only a body that can make a solution to it. Àwọn ẹsẹ̀ kan wà. There are some words. Kìrìsìtẹ́nì ló lè yanjú It ẹ̀. is Christian that can make a Àwọn solution to ẹsẹ̀ it. kan wà. There are some words. Mùsùlùmí ló lè It is yanjú the ẹ̀. Muslim that cannot Kí make wá a lè gbé ẹ solution. débẹ̀ dáadáa. And for me to put it over Padà there, sí John chapter 9. go back to John chapter 9. Mo ti ń lọ nìyẹn o. I'm going. Ìwé ti bá pẹ́ jù níbi táwọn íńtánẹ́ẹ̀tì bá bẹ̀rẹ̀ sí lọ bíbí á bẹ̀rẹ̀ sí kí wọ́n ká mi mọ́ bí àwọn eré à. Mọ̀ ń bọ̀ mọ̀.
John chapter 9 kí ló wí. bí ó sì ti kọjá lọ ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè wípé olùkọ́ni ta ní dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ ẹ bá pariwo tí a fi bí ní afọ́jú. Jésù dáhùn pé kì í ṣe nítorí tí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣàláì ṣiṣẹ́ ẹni tí ó ń rán mi nígbà tí í ṣe ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kò lè ṣiṣẹ́. Nígbà náà níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tó wí bẹ́ẹ̀ tán ó tutọ́ sílẹ̀ ó sì fi tọ́ náà ṣe amọ̀ dúró. Kí ni a sọ pé ó ṣe yìí? Ó tutọ́ sílẹ̀. Ta ló sọ pé ó ṣe yìí? Jésù ni. Kí ló dé tí bàbá yóò gbàdúrà? Why can't you pray? Ó tutọ́ ilẹ̀. It's placed to south. Ó wá bẹ̀rẹ̀ sí kí ni? And then the morning together. Iṣẹ́ tí mo ṣe kọ́ kì í ṣe ti pásítọ̀ ni. The word that they do is this for pastor. Iṣẹ́ pásítọ̀ ni pé kó tutọ́ sílẹ̀ kó mọ ìyẹ̀bẹ̀. The work of pastor is to lay down and body together. Iṣẹ́ ti pásítọ̀ ni láyé sí. Is this the work of pastor today, sir? Bẹ́ẹ̀. Ok. Nígbà tó wá ṣe bẹ́ẹ̀ tán kí ló wá sọ pé kó ṣe? Ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà. Ó sì wí fún un pé lọ wẹ̀ nínú adágún Sílóámù. Ìtumọ̀ yìí ti ń jẹ́ ràn án lọ. Nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ ó wẹ̀ ó sì dé ó rìnrìn. Kí ló tó wọn gbàdúrà? Why did not pray for this? Ẹ̀yin lẹ ń yára yín Ọlọ́run ìyá yín o. You are not like separating yourself. God did not separate Òjò you. tó rọ̀ sílé babaláwo ló rọ̀ sílé àfáà. The rain that fell from Palestine. Òjò tó rọ̀ sílé àfáà ló rọ̀ sílé pásítọ̀. The one that fell from Muslims. Ó yẹ kọ́ lọ́wọ́ sọ wípé òjò tútù máa rọ̀ sílé pásítọ̀. It's supposed to God to Kí say that òjò the olókùúta rain máa rọ̀ sílé babaláwo. and the one in nobody's place. Ọlọ́run kó gbogbo yín pọ̀. The Lord put everything together. Ẹ̀yin wá ń ya ara And yín. you're separating yourself. Ẹ má ṣe bẹ́ẹ̀. Don't do such things. Ìfẹ́ là kọjá òfin. The Lord is everything. Ìsìn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa. The reason that God asked from us, Gbogbo ibi tí bá dé ni mo ti ń kà ó. everywhere He reaches, that is second it. Jacob chapter 1 verse 27. Ìwé ẹ̀sìn wo lọ́lọ́run béèrè lọ́wọ́ wa? Which kind of service God has Kábẹ́ nìkan ti rí nísàlẹ̀ ń bẹ̀. Jacob chapter 1 verse 27. Jẹ́ ká gbọ́ ẹ̀sìn lọ́lọ́run béèrè lọ́wọ́ wa. Ìwé ẹ̀sìn wo gangan lọ́lọ́run fẹ́? New Testament ló sọ kì í ṣe Old Testament. Ṣé ẹ̀yin tẹ́ wà níbí ikọ́ ẹ̀gbẹ́ bíbélì dání ni? Jacob chapter 1 verse 27. Kí ló wí? Ìsìn mímọ́ ti aláìléèrí. Ìsìn mímọ́ àti aláìléèrí níwájú Ọlọ́run àti bàbá ni èyí láti máa bójútó àwọn aláìní bàbá àti àwọn opó nínú ìpọ́njú wọn àti láti pa àárẹ̀ mọ́ láláìlábàwọ́n kúrò ní ayé. Wọ́n ní kó lu bàlù níbẹ̀. Ìsìn wo lọ́sọ̀ pé ó mọ̀ yìí? Which kind of service they said is saying? Tú padà ká. Ìsìn mímọ́ àti aláìléèrí níwájú Ọlọ́run àti bàbá ni èyí Ìsìn tí ò ní dọ̀tí nínú. Ká. láti máa bójútó àwọn aláìní bàbá 1, àti àwọn opó nínú ìpọ́njú wọn 3. àti láti pa ara rẹ̀ mọ́ láìlábàwọ́n kúrò nínú ayé. Ó tán. Finish. Mélòó lè máa dùn ọ́ síbẹ̀? How many of God did it do? Ẹ̀yin opó tẹ́ bá wà ní ṣọ́ọ̀ṣì ní òótọ́ ìdìde dúró. You, the widow, like there. Why pé kì í sọ ló pa ọkọ ẹ jẹ? Dìde dúró. Your husband, stand up. Ìwọ opó tó mọ̀ pé kì í sọ ló pa ọkọ ẹ jẹ. You, the widow, Point know that you are not the one that killed your husband. Come outside. Ó bá jẹ́ pé ìwọ ló pa ọkọ ẹ jẹ tó bá gbowó If that lọ́wọ́ you are mi, the one that killed àjò your ẹ. husband, if you collect money from me, it will burn you. Mo purọ́ ní mo bẹ̀ yìí. Ẹlòmíì ìwà burúkú ẹ̀ ló fi pọkọ ẹ̀ dànù. Then, Àwọn obìnrin burú gan. Ọmọbìnrin ṣeré o. Ojú mi máa ń lé all the time ní o. I'm very frank all the time. Ẹ̀yin méjì yìí ni. Just only 2 people. Ẹ̀yin méjì lẹ jáde. Two of you. Ẹ ní sunkún mọ́. Amen. Kò sí arúgbó kọ̀ọ̀kan níbí. Kò sí arúgbó kọ̀ọ̀kan níbí. Ẹ má yẹ kó sáriwo. Ó yẹ ẹ máa bọ̀. Ẹ wá dúró síbí. Hallelujah. Hallelujah. Àwọn mẹ́ta yìí. These 3 people. Ó dà. Màmá ẹ káàbọ̀ mà. Welcome. Sí àlàáfíà lẹ́wà mà. Ẹ kú sẹ́ náà. Ẹ ní dàgbà ìyà. Amen.
gbogbo ilé tó kún tẹ́ fẹ́ lò ní gbèsè ayé yín ẹ nílò nínú àìsàn. Àmín. Àmín. ẹ̀yin ìyá méjì yìí wọ́n ní opó ni yín. tó bá ti jẹ́ pé ikú Ọlọ́run ni ọkọ yín kú. If it is death of God that your husband died, aláàánú tí ẹ ò expect. the merciful one that is not expect, aláàánú tí ẹ ò kọ lẹ́tà the sí. helper that is not write a letter to. Ọlọ́run á ṣe yín. Amen. Amen. mo ní ìdí owó. I need money. mo máa ta yín lọ́rẹ mi ò lówó púpọ̀. I will give you money, but I don't have much money. wọ ibà tí mo ní máa ta yín For lọ́rẹ. the little one I have, I'll give you. tí bá ti wá ta yín lọ́rẹ. Then after giving you, àdúrà kan tẹ́ máa ṣe ni wípé the prayer that we do is this. ẹ má gbàdúrà fún mi o. Don't pray for me. ẹ ní Olúwa jogún ìfẹ́ àti òtítọ́ sínú Nàìjíríà. They say, Lord, inherit the praise and Amen. trustworthy to Nigeria. So I go with that to be taught to Nigeria. kí ni mo wí? Olúwa ṣe kí ni? So I go with that to be taught to Nigeria. kí ni mo wí? So I go with that to be taught to Nigeria. bí ìfẹ́ àti òtítọ́ bá wà. If there is laws and trustworthy, ní máa jìyà. we will not be suffering. tí ìfẹ́ bá wà If there is love, mi ò lè ní mọ́tò mẹ́wàá I cannot have 10 cars kí àwọn ọmọ ìjọ mi máa fẹsẹ̀ rìn kiri. and my church members should be trekking all around kí bí máa pa àwọn ọmọ ìjọ. and they should be suffering. kò sí ìfẹ́ kò sí òtítọ́. There is no love, there is no trustworthy. ẹ má bínú gbọ́ kéré. Don't deny that it's true. nǹkan tí mo ní mo fún yín o. What I have is what I give you. ó kéré ló sọ ní dáhùn. Little that turn to, ṣùgbọ́n ọ̀rọ̀ kan náà ní kí n sọ fún but yín. it's just the one that they say that to tell you. Ọlọ́run ló máa ń rán ẹnu sí ènìyàn. It is Lord that send the helper to people. Ọlọ́run ló máa ń gbin orísun iyè sínú ayé ènìyàn. It is Lord that plant the main mission into the people. Orísun iyè tí kò lópin. And the one that doesn't have a name. Orísun àánú tí kò lópin. And the one of mercy that doesn't have a name. Ọ̀rá gbìn sínú ayé yín. Amen. Jésù agbára wa. Amen. Ẹ lọ jókòó. Àwọn alùlù yìí dà. Why this drummer? Mo máa ń jó lọ ni. Mo máa ń jó jáde ni. Bí bá ti jó báyìí mo ń lọ nìyẹn. Ó yẹn sọ wípé ẹbí ní sẹ́rí o. Ní ilé Olúwa mi ràn mí lọ́wọ́ dé. Ẹbí ní sẹ́rí o.
bá wọn dúpẹ́.